gbogbo káàárọ̀ oòjíire a ó fi ọjọ́ kejì yìí fi mọ ohun tó ṣẹlẹ̀ ní ìlú àjàṣẹ́ ilé ọ̀fúnlówó. a ti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba adẹ́dà ilé tó fún wa ṣe ẹni pé ńgbà tí a ṣe gbogbo program yẹn ní lánàá ó lọ ní ìrọwọ́ nírọ̀sẹ̀ a dẹ̀ rí pé gbogbo àwọn èèyàn náà ni wọ́n gbà lọ́wọ́ wa tí adùn ṣe bí ti Ọlọ́run ti ṣe tán ni Ọlọ́run ti ṣe gbogbo iṣẹ́ ó ti ṣe tán ó dẹ̀ ti bá wa gbà ó ti gbé sí afẹ́fẹ́ kí àwa wá rọ gbogbo àwọn èèyàn wa kí wọ́n gbà ní tọwọ́ tẹsẹ̀ ó lè jẹ́ ìjọba fún àwọn òdìbò. Àwọn náà bá ní mútà náà. Lẹ́wọ̀n àṣà náà dẹ̀ ní ẹ̀ṣẹ̀ máa. Akọ̀gún wa ń ta o. Gbogbo àwa káàárọ̀ oòjíire a ó rí ohun tó ṣẹlẹ̀ ní ìlú yìí bí àwọn ìran kan ti tẹ àwa káàárọ̀ oòjíire mọ́lẹ̀ tí wọ́n dẹ̀ gba ìlú yìí ní ọwọ́ àwa káàárọ̀ oòjíire àmọ́ lẹ́ni àti wọnú ara wa o àti fẹ́ di kankan náà àti ti di kankan náà tán ni ṣùgbọ́n fídíò yìí á jẹ́ kí ẹ rí gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ìlú àjàṣẹ́ ilé àti àwọn apá kan ní Badagry West ní border side níbi táwa Yorùbá tẹ̀sí tí wọ́n dẹ̀ ti gbà lọ́wọ́ wa. Kí a máa tẹ̀lé ìtàn tí àwọn ará tourism yìí tilẹ̀ Benin yìí fẹ́ sọ fún wa kí a máa tẹ̀lé ìtàn yẹn ká máa gbọ́ a ó rí àwọn nǹkan tí ó wúlò fún wa ń bẹ̀. Porto Novo, c'est une ville aux trois noms. Porto Novo is a city with three names. Porto Novo, Ajache, Hogbonu. Porto Novo a été donné à la ville par un Portugais. Porto Novo was given to the city, like the name was given to them by Portuguese. Il était venu ici en 1730. He came here in 1537. Il avait remarqué que la ville de Porto Novo ressemble à une ville de son pays appelée Porto. And he realized that the city resembles the city in Portuguese and that his name is Porto Novo over there, so he named it Porto Novo. Et donc Porto Novo, dans la nouvelle ville de Porto Novo. That is why he named it Porto Novo, the new city of Porto Novo. Mais le nom Ajache a été donné en partie par les Yoruba à la ville. But the name Ajache was given by the Yorubas to the city. Les Yoruba ont dit Aja, Achegun, on a combattu, on a gagné. The Yoruba said Aja, that we fought and we won. That is why they gave the name Ajache. Il y a un autre sens donné à ce nom-là par certains historiens quand même. There is also different names given to the city by different historians. Mais nous avons le nom Hogbonu. But we have the name Hogbonu. Hogbonu, le fondateur du royaume de Porto Novo, quand il était venu ici en 1688. But the person that found Porto Novo, when he came here in 16, that found Porto Novo, when he came here in 1688. 1688. That is when he gave the name Ogun. Et donc quand il est venu, il a retrouvé des Yoruba en premier lieu sur le territoire. So when he came, he first found Yorubas. He met Yoruba in the city. Et donc, mais les Yoruba ont construit leurs maisons, c'est des petites cases, c'est des cases de basse taille. Yorubas built their house, but it was small cave, just small caves. Et lui, quand il est venu, il a construit une case plus grande. But when he came, he built a bigger cave. Et donc, ça avait marqué les esprits. So those people, it's like it touched the other people when he came and he built a bigger cave. Quand les gens veulent aller dans la zone, ils disent nous allons au seuil de la grande case. So whenever they want to go there, they always say they are going to where the bigger cave is. Et donc c'est ça qui a donné son nom au territoire Hogbonu. So that is why they had the name Hogbonu. Hogbonu means voilà. bigger cave. Voilà. Et donc quand vous venez à Porto Novo, il y a 3 groupes culturels importants que vous pouvez retrouver. So when you come to Porto Novo, there is 3 cultural groups, 3 important cultural groups that you can see. Il y a les Yoruba installés depuis le 15e siècle. There is the Yorubas that have been here since the 15th century. Après, nous avons les Gun. After we have the Gun. C'est le groupe qui a fondé le royaume. They are the main people of the kingdom, the Guns. Au XVIIe siècle.
17th century. Et puis le troisième groupe, c'est les Aguda. And the third group is Aguda. C'est les esclaves affranchis venus du Brésil. They are slaves that came from Brazil. Ils étaient venus en 1830, dans la période de 1830. They came here between 1830. Mais quand ils étaient venus, ils se sont repartis sur la côte au fait. When they came, they went back to the Côte, coast, oui. like the Ivory, like coast. Le golfe du Bénin. The Benin Gulf. They went back to the Benin Gulf. Voilà. Donc certains étaient allés à Lagos s'installer. So some went to Lagos to stay there, like start. D'autres étaient venus au Bénin, à Porto Novo, Ouida et Grand Popo. Some came to Benin, Porto Novo. There's Vida and there's Grand Popo. D'autres étaient allés au Togo et au Ghana. Some went to Togo and some went to Ghana. Et ceux qui étaient venus ici ont construit des maisons afro-brésiliennes dans la ville. And those that came here decided to build Afro-Brazil house, type house. Mais et maintenant, les Yoruba qui étaient en place premièrement, eux ils ont élaboré l'architecture qui abrite aujourd'hui le palais royal du roi Tofa. So those that came here, they were the ones that did the palace of the king Tofa that is here. They were the ones that built it. Those. Voilà, donc cette architecture a été élaborée par les Yoruba. The Yorubas are the ones that, like the plan of the house, the building of the palace of the king Tofa, it was the Yorubas that designed it. Voilà. Et puis nous avons l'administration coloniale qui était arrivée sur place. And we have the colonial administration that came here then. Et cette administration a élaboré l'architecture coloniale. And the administration, they decided to do like the one the white men do. They decided to build theirs, like do a different type. The Yorubas were the one that did the king's palace, but the whites that came, they decided to do what they do over there. That's what they decided to do here. Et là, vous voyez par exemple un exemple, donc l'architecture coloniale qui aujourd'hui abrite la cathédrale de Porto. That's the cathedral of Porto. They call it Notre Dame. Voilà. Donc nous allons rapidement visiter la ville et dire que le centre historique, normalement la ville, il y a aujourd'hui deux Porto Novo. Il y a l'ancienne Porto Novo et la nouvelle Porto Novo. So we are going to visit the city. There's the old Porto Novo and there's the new Porto Novo. Maintenant, nous allons visiter l'ancienne Porto Novo. So we are going to start with the old Porto Novo. Qui est un espace d'environ 600 hectares. And it's about 600 acres. Et qui est délimité au sud par la lagune de Porto Novo. And in the south, we have the Porto Novo lagoon, like river. La rivière ou bien Et puis, c'est ceinturé par le boulevard extérieur. And it is centered by la voie. By the road. Boulevard. La voie ou bien la route. The road. Voilà. Et donc, oui. Voilà. Donc, mais ce centre historique est divisé en 3 zones. But this center is divided in 3 places. These are in the center here. Il y a la zone traditionnelle. There is the traditional. Et là où se trouvent les familles traditionnelles, donc le palais royal. There is the traditional family where the palaces. Et il y a la zone coloniale. And there is the colonial home. Là où le gouverneur français était resté. Where the French governor stayed. Et puis il y a la zone afro-brésilienne. And there is the Afro-Brazil zone. Actuellement, nous sommes dans la zone coloniale. We are in the colonial zone right now. Et là, nous avons la statue du roi Tofa. That's the statue of the king Tofa. Tofa, c'est l'un des rois de la ville de Porto Novo. Tofa is one of the kings. Puisqu'on dénombre environ 26 souverains dans la ville de Porto Novo. Et 26 souverains dans la ville, au moment du royaume de Porto Novo, lorsqu'il y avait le royaume. When the palace was here, when the kingdom was here, there's about 26, I think 26 parts. Et Tofa est le 19e. And there were 26
rule. So it was the ruling family. Yes, they were ruling. So it was the 19th. Et là, c'est lui qui a signé le traité de protectorat avec la France. And he was the one that signed for France to come in. He was the one, yes, he was the one that signed it. En 1882. In 1882. Et c'est en 1894 que le gouverneur français est venu s'installer. And it is in 1894 that the French people came. Et donc le roi Tofa, avec la position de sa main comme ça, il dit qu'il accueille tout le monde. With his hand like this. See, you can see the hand like this. So that it means people can come in to come in. Like the French people are free to come in. Donc, voilà, il estime que des gens qui sont venus d'horizons divers, qui sont venus d'ailleurs, apportent forcément de la plus-value pour développer son territoire. He believes that people that are coming from outside are coming into his country to come and develop it. Voilà, donc notre visite, nous allons quitter ici et aller visiter le musée romain de Porto-Novo. So we are going to leave here. We are going to go and visit the museum, the Roman museum. C'est un ancien palais royal. It's an old palace. Et qui a été transformé en un musée. And it was transformed to a museum. Après cette étape, nous allons visiter le temple à Bessan, à Borimessan. So from here, we are going to visit the Aborimesan. We are going today. Continue. Oui, on va là-bas maintenant. On va là-bas. Et puis après, nous allons visiter Sa Majesté Tofa 9. So from there, we are going to Là, c'est quand il y aura le temps. Voilà. S'il y a suffisamment de temps encore. Ok, s'il y a 8 ans. From there, we are going to visit His Majesty Tofa 9. Voilà, donc c'est l'essentiel de notre visite. Si vous avez des questions, je les enregistre et puis on va partir. So do you have any questions? You can see them and I have questions. You said the Yoruba. You said the Yorubas, they are the first set of people that founded Porto-Novo. Then you now mentioned Egun or something like that. Egun. Then you now said they dominated, they were the major. There is a contradiction. The first person here should dominate. c'est Yoruba qui ont maintenant, on a dit que les Egun sont plus que les Yoruba. Donc pourquoi est-ce que ceux qui sont venus pour le moment n'ont pas dominé? Au fait, les Yoruba n'ont pas l'esprit de la domination, de la conquête. He said the Yorubas, they didn't have the spirit to like dominate. That's why they went to other places. They shared. They went to that place. Les Gun, quand ils sont venus, au fait, c'est un prince qui est venu. Donc il avait déjà, c'est quelqu'un qui a la notion du pouvoir, la notion de la domination. So the Gun, they were the ones that. So the person that came here first was a prince. So since he's a prince, this is my royal house and royal. So he decided to sit down. Yes. Voilà. Donc quand il est venu, il s'est imposé aux Yoruba qui étaient sur place. So when he came, he decided to like be on top of the Yorubas. Donc il avait usé de plusieurs stratégies. So he used different strategies like to dominate them and all. Dans un premier temps, il a gentiment demandé qu'on lui accorde un lopin de terre pour rester à côté d'eux. When he came first, he asked them politely to give him a place to stay. Okay, on y va. Ní báyìí à ń lọ sí ibi tí wọ́n ń pè ní Home, ibi tí wọ́n dé sí tí wọ́n fi gba ìlú lọ́wọ́ àwa káàárọ̀ oòjíire. Ibẹ̀ ni à ń lọ yìí tí wọ́n ti rí akápò mọ́lẹ̀ lóòyẹ̀ ní òòró tó sì ṣẹ́ ìpè sí ìlú àjàṣẹ́ láti ìgbà yẹn títí di àsìkò yìí. Ẹ jẹ́ ká wo fídíò yìí dáadáa. Àwọn ọ̀rọ̀ tó bá lọ́nbí àti àwọn nǹkan tí a máa gbọ́ ń bí ó máa fi hàn wá ohun tó ń ṣẹlẹ̀ sáwa káàárọ̀ oòjíire láti ìgbà pípẹ́. Kí a fi fídíò yìí fi mọ ìtàn díẹ̀ nípa ìlú àjàṣẹ́ ilé. Àfihàn ọba ni. Mais àfihàn ọba sí ilé àjàṣẹ́. Kí lorúkọ tí yín? Basil ló mọ́ jẹ́. Ọmọ ìlú wo ni? Àjàṣẹ́. Ọmọ àjàṣẹ́. Bíbí. Bíbí. À ń gbọ́ yín. Donc
ìlú náà orúkọ mẹ́ta ló ní àkọ́kọ́ ó máa ń jẹ́ ọgbónù èkejì náà àjàṣẹ́ mẹ́ta jọ ó jẹ́ Porto Novo àwọn Français ló máa ń lo ìyẹn àwọn Yorùbá máa ń lo àjàṣẹ́ àwọn Egun máa ń lo ọgbónù tó a wọlé nísìnyí a rí nǹkan tí àwọn ọba wọn kọ ti ilé quoi architecture wọn quoi nǹkan tó ń ṣe donc 25 ọba 25 quoi. wọ́n ní ọba mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló gba bíbá yìí. òun ni ó jẹ lólu àfihàn. donc last náà 1976 ló. wọ́n ní ọba tó jẹ gbẹ̀yìn ó jẹ ní. 1976. 76. nísìnyí ọba tuntun àyàṣẹ ọmọ wa bíbá yìí wá ṣe àdúrà. wọ́n ní àwọn ọba tó bá fẹ́ jẹ níṣìbí ni wọ́n ti máa wá wọ̀. ṣe àdúrà ọmọ ṣe àdúrà ni kò jẹ́ ilé ọmọ ó ti jẹ́ museum quoi. ìjọba ti gba bíbá yìí. ìjọba ti gbà lọ sọ́wọ́ ìjọba ló ń darí yìí sí. donc bẹ́ẹ̀ á wọlé. Islam ẹ máa kámẹ́rà ẹ̀ bẹ́ ṣe wọlé. ọba Nàìjíríà tó ń lóun ni ó ń rí architecture náà wọ́n wá ṣe bíbá yìí nísìnyí Nàìjíríà ọ̀hún ní má quoi Nàìjíríà ló ní quoi Nàìjíríà ló ní dẹ́mẹsẹ́ ọba kan ọmọ jẹ́ dẹ́mẹsẹ́ quoi dẹ́mẹsẹ́ náà ọmọ ẹ̀ ó fẹ́ ọkọ ní Nàìjíríà nísìnyí ó ní ọ̀rẹ́ pẹ̀lú Nàìjíríà ọ̀hún ló gbé egungun wá bíbá yìí náà egungun quoi egun donc awabi ibi ajade nínú ilé yìí lájẹ ibi báyìí la fẹ́ wo outlet yìí tó fẹ́ wọ̀ láwọn ẹlẹ́yà fọ́tò bí ẹlẹ́ gbàgbé ẹlẹ́yà fọ́tò bí ẹlẹ́ ṣe wọ́n ṣe ẹlẹ́yà fọ́tò bí ṣé wọ́n ṣe náwó bí ẹlẹ́yà fọ́tò bí wọ́n ṣe ìyàwó bí wọ́n ṣe náwó ẹ tún sọ náà ilẹ̀ ìgbà yẹn ibi tó wọlé sí lálọ́ báyìí ká lè ya fídíò bẹ̀ wọ́n sì lò ó báyìí ọba yẹn kú lọ́lẹ̀. bí tí múlẹ̀ lọ. tó wá sọ kẹ́yìn ẹ̀ lè gún tó gé fún. bóyá sọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ lọ́tù kòkó ìborí ẹ̀ báyìí. wọ́n da ìbí eléyìí kọ́ kí leléyìí. àwọn gan àwọn kánú wọn. ẹyẹ kan máa sọ gbogbo ẹ̀ náà ni èyí tó dúró ìlú eléyìí kọ́. ìlú ọ̀gá ló ṣà àwọn lù mí. ẹ bá mi pe máa fọ́ sọ. ẹ lọ́hùn yẹn ẹgbẹ́ lọ́hùn yẹn àwọn obìnrin ló ń lù. ẹ̀yin báyìí ọkùnrin eléyìí làwọn ọkùnrin lù. ṣáyé àwa sẹ́mi lè lù. ẹ̀yin báyìí museum ló wà ó lè lù bẹ́ẹ̀ ó lè lù ẹ̀. tó bá wà lọ́dọ̀ yín ṣe wọ́n lò lè lù. ẹ̀yin àṣà tí wọ́n ṣètùtù fún dọ́là. wọ́n ṣètùtù fún dọ́là o. tí bẹ̀bẹ̀ báyìí. wọ́n bá ṣètùtù wọn ṣe gbá tó bá yá òtún ìjọ wọn fi fa ìfáfún náà ló ṣe mí. wọ́n fi ń bẹ́ máa tún mẹ́fún. donc ibi báyìí. ẹ sọ̀rọ̀ sókè. akapo Akapo àwọn mẹ́ta ni. àwọn mẹ́ta Akapo Ọbagagu Anatọ àti Anatọ. Anọta Ọbagajú àti Anọta. Ọbagagu ṣùgbọ́n lórúkọ ẹ̀ pápá ní Yorùbá. Ọbagajú ni. Anọta àti Akapo. àwọn fásitì ẹ̀ fà. ẹ̀gbọ́n báwọn ṣe ń pè lórí ìwé tí wọ́n kọ lẹ́yìn. àwọn mẹ́ta ni àwọn mẹ́ta ni.
àwọn tí wọ́n kúrò ní ilẹ̀ Yorùbá lòun lọ́dẹ ni wọ́n ọdẹ ni wọ́n ọlọ́dẹ ni wọ́n jagunjagun ni wọ́n jagunjagun ọlọ́dẹ ni wọ́n pàdé níbi tí àlọ́lẹ́ ìtàkàwà padà lọ yẹn ti dá Abẹ́sà. wọ́n ní tí Àgbànlẹ́ta sọ fún kí òun ló tẹ òun ló wá yẹn ní sáìdì àwọn Ègùn yẹn tó tẹ̀lé yìí ló nígbà tó tẹ̀lé tó gba báyìí wá wọ́n á rí pé àbí kí yẹn rí pé iná rúlọ̀ àwọn èèyàn kan ń gbé ní ọ̀kankan lọ́hùn. láti bẹ̀ ló ti lọ sọ́dọ̀ wọn lọ bẹ̀rẹ̀ pé ṣé òun lè gbé ẹgbẹ́ yín wọ́n sì gbà láàyè pé ok gẹ́gẹ́ bí èèyàn abẹ bíbí ọwọ́ náà lọ mú àyè síbẹ̀ ló ṣe wá má yè tiẹ̀ síbí. láti bẹ̀ mẹ́rin máa gbà tèmi lè gba ọ̀rọ̀ tiẹ̀. wọ́n ní láti bẹ̀ ni tí Àgbànlẹ́ yẹn tó wọlé yẹn ó wá kọ́ àyè tiẹ̀ ló ṣe àwọn àyè tiẹ̀ ló sọ ní ọgbónu ó sọ lóko Ègún tiẹ̀ ní jẹ́ ìràyè ńlá àyè tó gbà yìí lẹ̀ tó tẹ́ náà ní ọgbónu tiẹ̀. wọ́n ní Akápò yẹn òun ni wọ́n fi jẹ́ olórí fún àwọn tí wọ́n jọ wá láti ilẹ̀ Yorùbá yẹn wọ́n lójú olórí gbogbo wọn kí ó tó di pé tí Àgbànlẹ́ yẹn ó wà. Donc l'histoire nous a permis que nous a renseigné que il faisait qu'il y ait un marché d'esclaves et il a refusé à 4 fois refusé. wọ́n ní ìtàn sọ fún wa pé nígbà tí Àgbànlẹ́ yẹn wá torí àwọn eléyìí ń pọ̀ ju wọ́n sì ń gbòòrò ó fẹ́ wá dá òwò ẹrú lẹ̀ kó o máa ṣòwò ẹrú kó o máa mú wọn lẹ́rú kó o máa tà wọ́n fún àwọn ní Akápò ní láyé kò sí ní tó jẹ bẹ́ẹ̀. Akápò yẹn Yorùbá ni àwọn lọ́jọ́ ga níbi àwọn lórúurú bí lórúurú gbogbo olú níbẹ̀ yẹn ni àwọn tó jẹ́ tọba yóò gbà fún pé rárá tọba làwọn ó ṣe tí ìlú bá fún sí méjì tọba. níjà sí pé ọba pẹ̀lú àwọn tó jẹ́ aráàlú ń gbà yẹn wọ́n pàdé àpòpọ̀ wọ́n ní kí wọ́n lọ gbé wa. ń sọ pé ọ̀gá gbà mí kò mọ̀ pé ọba ti lẹ̀ dé àpòpọ̀ mọ́ àwọn èèyàn wá ń ké pé ọba pé ọ̀gá gbà mí ìyẹn mọ́gbọ́n ẹni tó ló wà lórí oyè Akápò tí wọ́n lọ gbé yẹn tí wọ́n gbé ní by force yẹn ló ń kígbe ọ̀gá gbà mí mí pé ọ̀gá yẹn ọba tó wà ń bẹ̀ ó gbà kò dẹ̀ mọ́ ó ti lè dẹ́ àpò mọ́ àwọn tí wá gbé wọn. ní ìdí yẹn ló ṣe pé gbà tí wọ́n rí bọlẹ̀ yẹn gbogbo àti wọ́n ké ọ̀gá gbà mí kó tó di kó gégùn yẹn wọ́n sì sọ àyè ọ̀gá gbà mí. òun ló gégùn fún gbogbo ìlú yìí ẹnu ò ní kò ìlú náà ò ní nídàgbàsókè gbogbo tó jẹ́ àkómọ̀ṣẹ́. ibi ní kápítà rẹ̀ fọ́jú kọfẹ́ sóye pé yẹn ti ń jáde ní wọ́n ti ń bẹ̀ ọ́ kò láti ní kápítà kò dàbí Akápò wọ́n sì ń bẹ́ dọ̀la lóru láàyè bó ṣe wà yẹn tí o bá ti ń ṣe ẹ̀jẹ̀ tó bá wọ bẹ̀rẹ̀ máa kúlẹ̀ fọ́nà ni wọ́n bí tẹ́ wọ́n yẹn tí o bá ti ń ṣe ẹ̀jẹ̀ tó bá wọ bẹ̀rẹ̀ máa kúlẹ̀ fọ́nà ni tí o bá ti ń ṣe ẹ̀jẹ̀ tó bá ṣe relation ẹ̀ ṣe ẹbí ẹ̀ ìran ẹ̀ tó bá wọ bẹ̀rẹ̀ máa kúlẹ̀ fọ́nà ni so ibi tó máa ń kúnlẹ̀ sí ti ń bẹ ni ẹgbẹ́ yẹn ni máa ń kúnlẹ̀ wọ́n á ṣe tuntun wọ́n á ṣe gbogbo ẹ̀. ẹgbẹ́ yẹn mẹ́rin ọ̀yà abẹ́sọ̀jọ́ àwọn tó wá kógun jà wá tí wọ́n rí mọ́lẹ̀ tí wọ́n gba gbogbo ilẹ̀ tó ń talẹ̀ àwọn náà máa talẹ̀ lówó rẹpẹtẹ tó kò tí ì gbẹ̀bẹ̀ tó bá gbẹ̀bẹ̀ àwọn Yorùbá láti ọkùpá ẹbí. tí ẹ bá gbé fídíò yìí padà sẹ́yìn tí ẹ rí bí ọmọkùnrin yẹn ṣe ń sọ ìtàn yẹn ẹ máa rí pé àwọn orúkọ Akápò Ọbáganjú Anọ́ta yẹn àwọn orúkọ yẹn wọ́n ti ń gbìyànjú láti yí ohun àwọn orúkọ yẹn dà bí wọ́n ṣe máa ń yí àwọn orúkọ oríṣiríṣi nǹkan yídà sí orí ohun wọn nìyẹn láti fi hàn pé àwọn làwọn ní ìlú ẹ máa bá wa kálọ pẹ̀lú ìtàn. ilé irúnmọlẹ̀ Abẹ́sànì tí wọ́n ti bí ọmọ 9 níjọ́ kan náà ọkùnrin 4 obìnrin 5 níjọ́ kan náà tí wọ́n fi ń pe ọba ní Oníkòyí Abẹ́sàn Alájàṣẹ́. tàbí wà lẹ́nu pé ni àwọn wá ṣe níṣe ẹ̀bẹ́ ní ìjọba ló mọ eléyìí. ìjọba ló wà pọ̀. owó ìgbà tí bímọ 9 ni ibi tí wọ́n ti bí tí yàrá fi dúró mọ̀lẹ̀ síbí wọ́n lè tẹ̀lú ìjó ibi náà ti tẹ̀lú ìjó ibi tí ọba ti wọlé wà lẹ́yìn náà. ọmọ 9 ìbímọ 9 ọkùnrin sábà tẹ̀lú ìjó rẹ̀ ló tẹ̀lú ìjó ẹnìkan yóò ṣe ló tẹ̀lú ìjó ọkùnrin 4 obìnrin 5 ẹ̀yẹ ó jẹ́ àwọn Gabon àwọn tó wá àwọn tó wá láti Gabonians tó wá náà òun náà Gabon lónà ti wọ́n náà. Michel Aclay àwọn tó wọ plane wa
nítorí àyíbájú ògbè tó wọ́n plane wà nítorí àyíbájú ògbè. àwọn mi wá láti France àtàwọn mi ti padà. àwọn ti Gabon náà ń wòye báyìí tó wá fún àyíbájú ògbè. àwọn ti Gabon ni. Our language, but before we can write Yoruba in IBD, but now I saw one of my friends in Gabon. I show me this alphabet. I say Moriam Oremika ní Gabon. Ó ní pé alphabet tí àwọn kọ lọ́dọ̀ olùlàṣẹ ní àyàṣẹ yìí. Eléyìí mi ó wà tẹsẹ̀ mi láìkẹ́ èmi náà fi gbà lọ ọjọ́ kejì ni wọ́n gbé mi ránṣẹ́ sí class ni mo lè bẹ̀rẹ̀ sí kọ̀wé. Alphabet wo ni? Bẹ́ẹ̀ náà alphabet àyèbájú ògbè láàrin ọjọ́ méjì mo lè kọ orúkọ mi mo lè kọ gbogbo ẹ mo ti di 2 days mo máa rí alfa àwọn náà tún gbé alfa bashir àwọn náà tún gbé lọ́mí ọjọ́ kan ṣoṣo ẹ̀gbọ́n tí wọ́n ga tó tún jẹ́ imam central àti library complain àwọn náà tún rí ọ ní ahmed mo láìkẹ́ àwọn náà ọjọ́ kan náà ni. kí wá ní ìmọ̀ràn yín sí àwọn èèyàn wa àwọn èèyàn káàárọ̀ òjìrì especially àwọn ọba àtàwọn oníjòyè àwọn gọ́ọ̀mẹ̀ntì wa nípa ìgbésẹ̀ yìí àti àṣà táṣe tó ṣẹ̀ṣẹ̀ jáde tí Ọlọ́run gbé fún ọ̀gbẹ́ni wa Tolúlàṣẹ. àbá ṣéèkì sọ̀rọ̀ ìmọ̀ràn tèmi ni pé kí àwọn lọ́balọ́ba ilẹ̀ káàárọ̀ òjìrì àwọn ọmọ Oòduà kan dira wọn mú ká má fi kíní ká má fi ṣe nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn èmi rí pé èèyàn ọjọ́ kan ọjọ́ méjì èèyàn lè kọ́ yàn ń wé tó máa màwé kọ tó máa màwé kà tó máa ka lẹ́tà tó máa ṣe gbogbo everything tó máa ṣe calculation tó máa ṣe everything ó wà pàjù àwọn tí ò ti lọ léèwé rí rárá wọ́n lè fẹ́ léè fi kọ̀wé. ẹ ṣeun sà. ó rọrùn láti máa kọ́ àwọn míì ń kọ́ láàárín ìṣẹ́jú márùn-ún Arẹ́gbẹ́ṣọlá ìṣẹ́jú márùn-ún ló fi kọ́ ọba Ọ̀yẹ́ Èkìtì ìṣẹ́jú márùn-ún ló fi kọ́ Ajérò ìṣẹ́jú márùn-ún ló fi kọ́ Alára ìṣẹ́jú márùn-ún ló fi kọ́ láàrin ìṣẹ́jú márùn-ún gbogbo àwọn tó mọ̀ dárúkọ yìí wọ́n kọ orúkọ ara wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò wà tẹ́ pé ìṣẹ́jú márùn-ún ló fi kọ́ àwọn tí a bá pàdé ní ìwé yẹn àtẹ̀má fún ìwé yẹn kẹ́dọ̀ lọ àwọn ìwé exercise book tá a máa fi ń kọ́ àwọn èèyàn tí wọ́n sọ fún yẹn. ẹjọ ọ̀nà ọmọ bíi làwọn but it's from Nigeria wọ́n ní òrìṣà bàbá àwọn nípa àwọn lè fún wa ní little information. ẹ jẹ́ ká gbọ́dọ̀ ọ̀gbẹ́ni yẹn tó pera ẹ̀ ní ọmọ ilé ń bí kẹwo ẹgbẹ́ rúmọlẹ̀ yìí tí wọ́n nílé ẹbí wọn sí tẹ̀lẹ̀ gbọ́rọ̀ tó fẹ́ sọ lẹ́nu ẹ̀rí túmọ̀ kan bẹ̀. àwa tó ṣojú wa ilé bàbá mi níbí mo jẹ́ ọ̀kan nínú ọmọ kábíyèsí ìlú yìí tó ń pè ní Dẹ̀sójì agboolé yìí wọ́n pín sí agboolé tó pọ̀ ọ̀kan náà agboolé kábíyèsí làwà yìí orúkọ tèmi ń jẹ́ Prince Gabriel Adande Wundayan but agboolé kábíyèsí tó ń fún níbí ní Kàdónú òun ní babalá tiwa a pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òòṣà ẹ jẹ́ òòṣà kan tó yẹ pé agbọ́njú bá mi ibi mo ti lọ sí primary school tí mo ṣe secondary school nílẹ̀ yìí but Nigeria mo ń gbé but right now à ń ṣe festival royal festival lọ́wọ́lọ́wọ́. ṣé ẹ gbọ́ bó ṣe porúkọ ara rẹ̀ àti gbogbo ohun tó sọ ẹ ó rí irú ẹ̀ oríṣiríṣi ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ní àwọn ìlú tó wà ní agbègbè bọ́dà ìpínlẹ̀ Èkó Ọ̀yọ́ àti Ògùn tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti bàjẹ́ fáwọn káàárọ̀ òjíire látara pé ìjọba Nàìjíríà láì mọ̀ àwọn èèyàn wa lọ́hùn wọ́n fi agídí wọ́n fi ń gba ilẹ̀ wa fún wọn wọ́n fi ń fún wọn láwọn àyè wa tó ṣẹlẹ̀ ní Nàìjíríà dáadáa láì mọ̀ iye bí ẹ máa rí bí tó ṣẹlẹ̀ ní Igbó Alálẹ̀ lórí ṣẹlẹ̀ sí ibi tàtírí àyíbájú ògbè tí àwọn ará bíi ti débẹ̀ tí wọ́n ti gbà tán pẹ̀lú àtìlẹ́yìn àwọn ìjọba wa àwọn èèyàn wa ní ilé ní Nàìjíríà tó máa bá wa ká lọ. Et parmi eux, les 3 chasseurs qui étaient là, il y avait une femme. Et une femme mère des jumeaux. Wọ́n ní lásìkò tí wọ́n wá yẹn obìnrin kan wà láàrin wọn tó jẹ́ ìyàwó kan nú wọn tó ṣe pé ó di wọ́ sínú ìṣẹ́ sínú. Donc elle a donné naissance à 9 enfants à la fois. Ní ìgbà táyé gba àwọn tí wọ́n kalẹ̀ sí òun ló wá bí ọmọ 9 oyún inú ẹ̀yìn ó fi bí ibẹ̀ sàn lójú ẹsẹ̀. Et voilà donc et depuis cet instant ils ont commencé, ils ont installé la divinité, donc à Borimesa, ils ont commencé par adorer cette divinité. Wọ́n láti ìgbà yẹn wọ́n sọ àwọn ọmọ yẹn di olú ọmọ kan tó ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ wọn ní ìgbà yẹn torí pé kò ṣẹlẹ̀ rí nígbà lásìkò wọn ẹnìkan ló fẹ́ bí ibẹ̀ sàn lójú ẹsẹ̀ báyìí.
Voilà, donc oui. Et là donc on a, vous avez les 9 quêtes. Voilà. Nígbà tí ń gbélé ayé bọ̀ látòdì ọ̀run náà òun mi là ó rí. ààfin ọba Oníkòyí Abẹ́sàn bàbá tó bímọ mẹ́sàn-án ṣùgbọ́n tá bá bí ìbejì ìyá ìbejì á máa jẹ́ ìyá ìbejì bàbá ìbejì á lè máa jẹ́ bàbá ìbejì so Abẹ́sàn nìyẹn ìyá nìyẹn ilé bàbá Abẹ́sàn tá bá wọ àbáwọlé nǹkan mo fẹ́ pọ̀ wá sáàkíyèsí tá bá rí wáàsí ìlú mùsùlùmí ló pọ̀ jù ń lò yẹn máa rí pàwọn afáàn ṣe wáàsí ẹ̀rọ bí wáàsí wọn ṣe lọ ẹ gbé fídíò ìpa sẹ́yìn kí lọ gbọ́ wáàsí yẹn ẹ máa rí bí wọ́n ṣe ń pọ̀ ọ̀hún nílà pé ifá pé gbogbo ẹ̀ ló dífá fún gbẹ́jọ́ dífá fún kinní kan so fún díẹ̀ yìí ẹ rí wípé àwa káàárọ̀ oòjíire tá bá ń ṣe ẹ̀sìn ó yẹ ká máa ríran ìsìn ìlú Farasinmi là ń lọ níbi tí igbó alálẹ̀ wà à ń gba ọwọ́ ẹ̀yìn àgbà títì bọ́dà tá bá ti dé bọ́dà ṣe máa rí pé àwọn mọ́tò yìí máa dúró ilé Benin la wà lọ́wọ́lọ́wọ́ báyìí o tẹ bá wo ọkàn wa níbi tá a dúró sí tẹ bá wo ọkàn wa bíi póòlù méjì sí mẹ́ta ẹ máa rí wípé a ti wọ ilẹ̀ Benin ilẹ̀ Nàìjíríà àti kúrò ilẹ̀ Benin ààfin ọba ìlú Farasinmi ní baálẹ̀ Farasinmi ààfin ẹ̀ ní àwà yìí tí àwọn èèyàn wá dé sí láti lọ sí igbó alálẹ̀ ẹ̀ tí ó rí ohun tó ṣẹlẹ̀ ní ìlú yìí Nàìjíríà la wà yìí o àti bọ́ sí Nàìjíríà báyìí o ní ààfin tàwa yìí tá bá ju òkò ó máa bàyàn ní ilẹ̀ Benin etí bọ́dà la wà ní Nàìjíríà yìí ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ibi ohun tó ṣẹlẹ̀ ní báyìí náà tí ìjọba Nàìjíríà tí wọ́n ṣe ìyẹn ni àwa Yorùbá tàwa ńlẹ̀ Nàìjíríà èyí sí àwa ara wa náà là ń ṣe léyìí o àwa Yorùbá ara wa là ń ṣera wa là ń gbéra wa ta Olódùmarè kó wà pẹ̀lú wa. ó ti kóró ṣùgbọ́n ó kóró ẹ jẹ́ kí n wo èsì kóró jù ẹgbàá yìí. ó kéèké. akúlé o akúlé o dúdú pàṣẹ. baálẹ̀ Farasinmi ló jáde wá kí àwọn akẹ́kọ̀ọ́ yege tí wọ́n ń gba igbó alálẹ̀ nílùú Farasinmi fi láti fi padà sí ilé baálẹ̀ láti jáde láti wá kí wọn ẹ yẹ ká gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu baálẹ̀ àti àwa náà ẹ yẹ ká gbọ́rọ̀ díẹ̀. a ti wà ní ìlú tí igbó alálẹ̀ wà baálẹ̀ tó pàdé sí ìlú tí igbó alálẹ̀ wà ní gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí ẹ dìde láti wá ṣe ìṣíde ọ̀rọ̀ àyíbájú ògbè àti sí àyíbájú. Kaabiyesi Ooo. ọgọ́ ìlú bá ń tà. ṣùgbọ́n ní ìlú yìí mo sọ fún yín pé ilẹ̀ Yorùbá ni gbogbo bí àwọn kan wà tó ń gba àwọn ilẹ̀ wa nígbà tí ẹ lọ sí àṣẹ ti gbọ́ díẹ̀ wọ́n ṣe parọ́ tó ẹ ṣáà rí pé òdodo jẹ́ níbẹ̀ àmọ́ ní àwọn bíbà yìí àwọn kan ni wọ́n ń lò nínú ìjọba tí ń gbẹ̀yìn láti gba ìlú yìí lọ́wọ́ wa baálẹ̀ wa ni tí a fi jẹ sí ìlú yìí lẹ́yìn tàbí baálẹ̀ jẹ lẹ́yìn ọdún méjì wọ́n dẹ̀ wá fi ìlú míì jẹ́ wọ́n á create new name igbó alálẹ̀ wọ́n ti ń try to destroy ẹ̀ láti many years igbó ẹ̀ ló ń bá àwọn èèyàn jà ní ẹ̀yìn fi ní oore ọ̀fẹ́ láti fi rí ìjà tó jàkù yẹn òun ní evidence pé Ọlọ́run bá fi nǹkan síbẹ̀ àwa gan mọ̀ pé nǹkan wà ń gbọ́ alálẹ̀ èmi gan tí mo lọ sí gbọ́ alálẹ̀ níjọ́ kìíní àná ní 2011 ọkọ̀ ní kí n máa trace igi tó jóná ni wọ́n ní kí n máa trace igi tó jóná tó gbà wọn lókè kí n má ti rí igi kan tẹ̀sán náà wà lókè ẹ̀ kí mo ti dé gbọ́ alálẹ̀ ní ẹ̀mí ìmọ̀ bẹ̀rí bàbá mi ò fi bẹ̀ hàn mí ìyẹn ni pé wọ́n ti pa àṣà ẹbẹ̀ rẹ́ láti 19 no àyíbọn ti parẹ́ gba bàbá wa 18 kí ni òfin ti parẹ́ 1830 ló ti parẹ́ wọ́n fi lẹ̀ wọ́n nípa àwọn fẹ́ ṣe nǹkan àṣà ìbílẹ̀ mọ́ wọ́n á fi bẹ̀rẹ̀ lẹ̀ ibẹ̀ dẹ̀ wúlò fún gbogbo ilẹ̀ Yorùbá àwa ihun tó wà ń bẹ̀ yẹn mò ń sọ fún gbogbo alẹ́ ní ní gbó ìtabádé gbó alálẹ̀ ẹ gba omi alálẹ̀ o àbí ẹ ò gba omi alálẹ̀ o nítorí wá ti mú ìwọ gbó alálẹ̀ tẹ jáde
ẹ má ṣe ìgbéraga sí àwọn àgbà o àmọ́ àwọn àgbà ò lè fọwọ́ kàn ní kó di lọ́dún kan. ọdún kan ajẹ́pẹ́ lọ́dún tó lù àtúgbọ́dọ̀. àwọn àgbà ò lè nínú ẹgbẹ́ tí òyìnbó bá ṣe kan wọ́n máa fi iye àti guarantee kí ní èlé lò jù bẹ́ẹ̀ lọ o kí ní èlé lò 10 years o wọ́n máa ní 1 year guarantee àwọn kan máa fi pé ó kéré ó pọ̀ jù pé ẹ̀wọ̀n gbọ́ alálẹ̀ ẹ jáde àwọn àgbà máa fi ní respect fọdún kan nítorí pé igbó alálẹ̀ àyè kan tẹ́yìn náà bá ti débẹ̀ ẹ rí pé ẹ ti dé igbó yẹn wọ́n ti destroy ẹ̀ wọ́n ti destroy so many times but igbó yẹn sì dúró wípé òun kẹ̀. àwọn ọmọlẹ̀ wọ́n fara hàn. wọ́n fara hàn ẹ̀mẹ́ta ni igbó yẹn bá àwọn èèyàn jà ní ìlú tẹwà yìí ìjà àkọ́kọ́ àá fi hàn yín ìjà èkejì àá sọ fún yín àá tún fi hàn yín because tí a bá ń parọ́ yẹ kí ọmọ ní evidence wọ́n fẹ́ wo gbogbo igbó wọ́n fẹ́ wo gbogbo ẹ̀ ìbílẹ̀ bá ti rí igi tó gbaná tó jóná for hours ẹ̀ máa rí ẹ̀ṣẹ̀ náà lórí ẹ̀ ẹ̀ máa ká waste time jù ẹ̀ ká lọ sí bọ̀hálẹ̀ ìjọjọ́ náà. láti fi ẹ jẹ́ kí káàbọ̀ sọ̀rọ̀. àmọ́ kí gbogbo wa ẹ káàbọ̀ ẹ̀ẹ́dìrí láyọ̀ gẹ́gẹ́ bí orúkọ ìlú yìí ní akọ́kọ́ fi mọ̀ pé ilẹ̀ Yorùbá ni Farasinmi. Farasinmi a máa ń gbọ́. àwọn Egun ló wá ń yí sí Farasinmi. àwọn àyè sí Farasinmi. àpá ní kóòtù wọ́n ní Farasinmi ni a ní Farasinmi ni nígbà tá a wá béèrè pé kí ni ìtumọ̀ Farasinmi ní èdè Egun onítùmọ̀ kí ni ìtumọ̀ Farasinmi ní èdè Yorùbá ó ní gbogbo ayé ló mọ̀ pé onítùmọ̀ and kò lè sí ọ̀rọ̀ mi kó tó yẹ pé ayé tó gbẹ̀yìn ni wọ́n sọ di i. ìgbà tó wá yá àwọn sọ di Hurasinmi. wọ́n tún fẹ́ sọ di Warasinmi. Hurasinmi. Hurasinmi. wọ́n lè tí ìjọba wọ́n fẹ́ sọ f yẹn sí w yẹn ò tẹ̀ wá. wh. kò wá ṣe é ṣe nítorí pé Farasinmi ó ti lọ gbogbo rẹ́kọ̀sì wa fars kìíní yẹn ló wà ń bẹ̀. nísìnyí nígbà tí ìjọba tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n fẹ́ gbé ìjọba míì dìde wọ́n wá kírètì ààfin míì sí ọ̀kan ń bẹ̀ yẹn àwọn afuni àwọn afọ̀nà ọ̀tẹ̀ yìí lọ́kàn ẹ̀mọ́ yìí lọ́kàn àwọn afuni new name àwọn asọ̀rọ̀kọ Egun àwọn asọ̀rọ̀ gbìnàkọ́ Farasinmi gbìnàkọ́ Farasinmi gbìnàkọ́ kí ló yẹ bẹ́ẹ̀ tí ó yẹ sí tá àgbọ̀ ilé ayé wa ọ̀rọ̀ mi láti gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa what's the problem owó àbí mo forúkọ bọ ẹnìkan láṣìí nínú àwọn olóṣèlú ńlá ni o tó wà ní level àwọn gómìnà wọn kan wọn ni àwọn ará bí yẹn máa ń fún wa lówó náà èèyàn kì í fún wa lówó náà àwọn people yìí mọ tó fẹ́ they are in control of business in this area tí àwa Yorùbá bá gbé smuggling lọ síbẹ̀ bẹ̀rẹ̀ máa mú wa ó ṣẹlẹ̀ sí yín àbó ṣẹlẹ̀ sí yín because you are Yorùbá náà fi threatening wa bẹ́ẹ̀ níbẹ̀ yẹn ṣé àmì yẹn sì yín. Now, can we do business over there? Now, here as well, they have power over us again in our land, in Yoruba land, Lagos State, Nigeria. Ilẹ̀ Yorùbá, wọ́n tún ní power lórí wa again. Tí a bá fẹ́ ṣiṣẹ́ lọ báyìí, there's no company around here, there's no company àwọn ọmọ ọ̀rẹ́ máa jẹun. Tí wọ́n máa lọ gbé nǹkan kékeré báyìí, wọ́n á mú wọn. Tẹ́gùn bá gbé kan ńlá, wọ́n á ní kó máa lọ. orí àwọn ìgbìló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Báwo náà ti ní lówó fún yín? Mo wá ń sọ fún ẹni tó sọ fún mi fún láti rí pé àwọn arábìnrin máa fún yín lọ because they are making business àwọn àtàní ìlú ààrẹ make business look at the border over there you cross the border there àwọn náà ṣe business jù mí yẹn we cannot do the business but we are the owner of the land. àfikún ni wípé nígbà tí àwa Yorùbá dé síbí à ń pọ̀ sí nípa bíbí nígbà táwọn tẹ̀lé wa ń bíbá ìtàn ń wá ojoojúmọ́ ni wọ́n wọlé. àwọn wá by migration. ojoojúmọ́ ni wọ́n wọlé. àwọn increase by birth. àwọn wá by migration. tí yàn 20 bá wọ̀ lé ní ẹjọ́ sẹ́yìn lè bí yàn 20 lè bí mọ́ 20 lè ní ó ṣòro. so every day ṣé tẹ́lẹ̀tì kì í pọ̀ jù lẹ́nu landlord lọ ni tẹ́bá kọ́lé 3 story building sẹ́yìn lẹ́fẹ̀ẹ́ gbé gbogbo ẹ̀ ni ṣé gbàtí tẹ́lẹ̀tì wá pọ̀ sí does the building belong to the tenant. ẹ fún hospital kìíní mo kọ fún wọn ó sọ pé igbó alálẹ̀ àti igbó òrò ló wà pọ̀ wọ́n lè lo igbó òrò bẹ̀rẹ̀ kán fi igbó alálẹ̀ sílẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ làwọn máa clear well nígbà tí wọ́n ti pọ̀ jù mí lọ fún wọn lẹ́gbẹ̀ẹ́ tìgbà tí wọ́n ṣe níwájú ọlọ́run àti ènìyàn baálẹ̀ tó wà ńgbà náà tó support òun ló kọ́kọ́ gbogbo àgbàgbà méjèèjì within 2 years gbogbo wọn lọ. 2 years àbí 6 months. gbogbo wọn lọ. so láti bẹ̀rẹ̀ láti mọ̀ pé irun àwọn orúmọlẹ̀. that is the second war
tí gbìyànjú bá wọn jà first war òun ni kí tó gbaná. nígbà tá a ti lọ sí court àwọn ìpè farasinmi kábíyèsí ìgbòòrò yẹn ṣé àwa náà la ní ìgbòòrò yẹn. gbogbo ìlú yẹn wa la ní nínú ìlú yìí ní ìgbòòrò wà àti ìgbò alárẹ̀ inú ìlú yìí ló wà amadi lè sí náà. gbogbo tó nílé ní wọ́n rà á ní wọ́n bá rà lọ́wọ́ wa. ìwé wa ní ìwé wa pa talẹ̀ fún wọn ni so ẹni ta talẹ̀ 2 plot fún. ẹni ìwé tẹ́ fi talẹ̀ fún. yes of course now àtàwọn ta fún lẹ̀ á ní ìwé tàbí fún wọn lẹ̀ nísìnyí ẹni ta talẹ̀ 2 plot fún wọn fi ṣe báyẹ̀ lé wa lórí. so èyí tí àwọn bàbá wa kọ fún wọn pé àwọn gba ìdí kẹ́kọ̀ọ́ lé ó sì wà lọ́wọ́ wa 1888 ẹni àkọ́kọ́ wọn tó dé 1888 ló dé ó wà lórí ẹ̀ kíni British stamp bread ó wà lórí ẹ̀. ẹ fún ní quick notice. ẹ wá wo ẹ méjì ògbè lágbàá ògbè lọ́wọ́ ẹ má jù bó ṣe ń gba ọ́ lọ́hùn-ún ẹ wá ní kọ́ máa náwó lọ́wọ́ dí àyìn gọ́ọ̀mẹ̀ntì ọba dẹ̀ gbogbo bí táwọn lọ ṣe rí Yorùbá kan bẹ́ẹ̀ ni ibi ṣe rí Yorùbá kan bẹ́ẹ̀ ni ọ̀ tí ń lówó jù wá lọ ẹ̀yin wá ní pé wọ́n fún yín lówó àwa kì í fún yín lówó bá àyànfẹ́ lówó ṣe fún wa ní space kan lówó lọ́wọ́ ni ṣe fún wa space ní ìbẹ́pẹ́kọ̀ bẹ̀rẹ̀ wọn fún wa space ní Nàìjíríà wọn fún wa space kan lówó lọ́wọ́. ẹ jọ̀ọ́ olùkọ́ àgbà ìbéèrè kan ni pé àwọn tí ẹ suspect pé ó dẹ̀ ṣe yìí tó wà nínú politics ẹ dárúkọ o ẹ dárúkọ o ṣé Yorùbá ni wọn. Yorùbá ni wọn. kí ló wá dé sá. bọ́mi wàá bàbá yá Egun ni ìyá wọn àbí bàbá wọn mi mọ̀ bọ́ Yorùbá ni mo fi pọ́n jẹ́. náà sọ pé àwọn jẹ. mo fi pọ́n jẹ́ ìkọ́ wọn lè parọ́ pé Yorùbá làwọn mímu ẹ̀kọ́ máa jẹ́ Yorùbá because kí ni kan ṣẹlẹ̀ ní around ìlú yìí is a secret tó bá yá ẹ máa rí fún ara yẹn I will not tell you because máa sọ àdàtì bá mo parọ́ màá mú yín lọ sí ìlú tó bá wá fẹ́ ṣe program mi màá mú yín lọ sí ìlú tí wọ́n fi orí àwọn babaláwa fi ṣe block wọ́n wá fi ẹ̀jẹ̀ wọ́n fi ṣe omi fi mọ odidi ilé ẹ máa rí ilé yẹn tí wọ́n fi orí score wọ́n fi ṣe block wọ́n wá fi ẹ̀jẹ̀ àwọn tó pa yẹn wọ́n fi ṣe omi fi ṣe àmọ̀ fi mọ odidi ilé ẹ wá lọ wò those people now we are now assisting them in Nigeria to take our land here in Nigeria as well and àwọn tó ń ṣiṣẹ́ yẹn most of their father are among of those people that don't fi orí wọn fi ṣe odidi ilé is there in agreement tẹ́ bá lọ bẹ̀ ní ọ̀la ẹ máa rí bí ẹ ṣe lọ bẹ̀ lẹ́ni tí ẹ rí tó ń rí akápò mọ́lẹ̀ sí pẹ̀lú lọ́dọ̀ pa ṣé ẹ rí pé òótọ́ yọ nínú rọ́ wọn ọ̀n rí akápò mọ́lẹ̀ sí bẹ́ẹ̀ ni ẹ máa débi tí wọ́n ti fi orí àwọn bàbá lára fi ṣe now àwọn ará bí yìí wọ́n máa wá débi ẹ̀yin máa wá assist wọn over us again. ṣé kìí ṣe pé power kan sì wà lókè tí ń control àwọn Nigeria government náà táwọn náà fi ń misbehave bẹ́ẹ̀ yẹn ebi Yorùbá ni wọ́n ló tó wá fà táwọn investor ọmọ yára all right okay we are good. ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa lọ sí Igbó Alálẹ̀ gbogbo ẹ̀ náà ni ẹ ti rí yẹn lóríṣiríṣi Igbó Alálẹ̀ tẹ́ ń wò yìí ẹ máa rí i pé wọ́n ti clear apá kan báyìí ara àwọn ibi tí wọ́n fẹ́ tún fi pàfi gbà mọ́ wa lọ́wọ́ níbí náà nìyẹn kọ́ lè bá múlẹ̀ ti irúnmọlẹ̀ wa bí wọ́n ṣe múlẹ̀ ti irúnmọlẹ̀ ti àgàṣà ilé ní irúnmọlẹ̀ Abẹ́sàn pẹ̀lú gbogbo ẹ̀ ẹ yẹ ká wọlé lọ sí Igbó Alálẹ̀ kí a wo ohun tí ó ṣẹlẹ̀ ń bí ká wo ohun tó ń wà ń bí ká dẹ̀ tẹ̀síwájú lórí àwọn ìmọ̀ wa tí a fẹ́ mọ̀ pẹ̀lú fídíò yìí wà láti fi ṣí iye àwa káàárọ̀ oòjíire ẹ máa bá wa ká lọ. Attention please. Afẹ́wọ̀ Igbó Alálẹ̀. Wọ́n ní ẹran náà sáńgbà Igbó Alálẹ̀ la wà yìí. Afẹ́wọ̀ Igbó Alálẹ̀ báyìí. Wọ́n afẹ́wọ̀ Igbó Alálẹ̀ bí tẹ́lẹ̀. Wọ́n ń tẹ́lẹ̀. Gbogbo ibà is a very big thick forest. Igi ńláńlá ló wà ń bí. Tọ́ fi pè ní Igbó Alálẹ̀. Tẹ́ bá ti ń wo inú ẹ̀gbọ́n ẹ máa gbóhùn àwọn ìyẹ́ ńláńlá. Àmọ́ gbà tí wọ́n ṣe kiri yẹn ní táìmù yẹn ní ibà ìwádìí bó ṣe dà yìí pẹ̀lú gbogbo ẹ̀ náà ẹ máa rí ibi tí tó kò tọ́ ní here nínú ọkùnrin ẹ̀yin lẹ́mọ tó ń jẹ yín lọ́kàn from this spot èèyàn máa ronú ohun tí èèyàn fẹ́ from this spot ṣe máa ronú ẹ̀ lọ a máa lọ. ṣé ká pa kámẹ́rà. ẹ tọ́ kámẹ́rà yìí ẹ lọ iwájú ló yẹ kẹ́ iwájú tẹ máa pa ẹ máa pa ẹ máa ro gbogbo yẹn wọ́tá. so ibi tá ti rí
alifábẹ́ẹ̀tì Oòduà là ń wọ̀ lọ yìí o. ẹjọ́ ọkọ àti ìyàwó àbí ẹ̀gbọ́n tàbúrò ẹnìkan gba bí tí ẹ bá dé bí ẹni tó jẹ́ ọkọ àti ìyàwó àbí ẹ̀gbọ́n tàbúrò ajánọ́sì ẹ máa jánọ́sì lọ. wọ́n ní tí ẹ bá dé bí ẹni wọ́n bá jọ ọkọ àti ìyàwó àbí ẹ̀gbọ́n àtàbúrò ẹnìkan máa gbọ́ ọ̀tún ẹnìkan máa gbọ́ òsì. ẹnìkan máa gba ọ̀tún ẹnìkan máa gbòsì láàrin igi tí àwa ń bẹ̀ yìí. ẹ ṣe wá jánọ́sì. owó ti dẹ̀rọ̀. ẹ ṣe bẹ́ẹ̀ tẹ bá dé bí oníkálùkù abọ́ bàtà rẹ̀. wọ́n tẹ bá ti dé bí kọ́ńkálùkù bọ́ bàtà sílẹ̀. ẹ mọ wá fẹ̀yìn lọ báyìí. ẹ̀yìn là á fi wọlé. ẹ bá ti kọjá ibi ẹ̀yìn. tábà ti kọ́ ń bí. ṣé mo lè gbé kámẹ́rà wọlé. àwọn tí ò sí lẹ́yìn. wọ́n lè má lè padà. ẹ̀yìn ni ká fi wọlé oṣù bọ́ bàtà sílẹ̀. fi ẹ̀yìn wọlé kó bọ́ bàtà sílẹ̀ kó tó wọlé. tábà ti fẹ̀yìn wọlé jẹ́ ká tó ń padà. wọ́n ní obìnrin tí ó bá wà nínú. ó máa bọ̀ kò sí wàhálà. sẹ́yìn ni wọ́n fún ní kejì. sẹ́yìn bíbà yìí tí a bá ti dé bí kó máa bọ̀. sẹ́yìn tó bá ti dé bí àyè yìí a máa kọ́ júbà fún Olódùmarè ó ní bá ti máa ń ṣe àmọ́ àsìkò gbọ́ wá láti ṣe nísìn níbi wọ́n máa take wá ní 10 minutes so ibi báyìí a máa ń júbà wa tá bá wá bíbà yìí a máa ń júbà fún Olódùmarè bíbà yìí ni a máa kúnlẹ̀ a forí balẹ̀ fún Olódùmarè lẹ́mẹ̀ẹ́ta a ní Olódùmarè ìwọ lọ́ba ìwọ la ó máa sìn mo forí balẹ̀ fún ẹ Olódùmarè ìwọ lọ́ba ìwọ la ó máa sìn mo forí balẹ̀ fún ẹ kíní Olódùmarè ìwọ lọ́ba ìwọ la ó máa sìn mo forí balẹ̀ fún ẹ kejì a máa wá dìde a máa bẹ̀rẹ̀ ìrìn àjò wa máa bẹ̀rẹ̀ báyìí ṣẹ́rí ẹ kì í ṣẹlẹ̀ fún wa kí pé gbogbo wáyé wa ń bí ìsìn àlàyé yẹn kó lè ba kí ogun wa lè ba mọ̀ nípa ohun tí a fẹ́ ṣe ẹ kàn lókùnrin a máa gbé ìrìn yẹn báyìí ẹ máa wo igi tó wà lọ́ọ̀kan yẹn igi tó gbọ́dọ̀ jọ́ kìnìún àná ni o ní tútù tẹ bá wo orí ẹ máa rí pé ẹ̀ṣẹ̀ náà wà lórí ẹ báyìí ẹ̀ṣẹ̀ náà wà lórí ẹ báyìí evidence yẹn pé igi yẹn gbaná láti òkè báyìí gbogbo branch yẹn jóná to arches ló fi lé Nigeria Federal Ministry of Health kúrò ní bíbá yìí pé ẹ̀ ní débi ẹ̀rí sìn tó tá bá ti dédi igi yìí a máa yípo igi yìí lẹ́mẹ̀ẹ́ta bó ṣe yípo èkíní tó ń yípo èkejì tó yípo èkẹta ṣáà máa ṣípè fọ́ta rẹ̀ àmọ́ ìwọ tí o bá mọ̀ pé o fẹ́ jẹ́ ọ̀tá fẹ́ nìkan máa wò lẹ̀ ṣe ìpè kan rárá kọjá tiẹ̀ tó rẹ̀ pé o ní ọ̀tún fi sínú láti tó jẹ́ ọ̀tá ẹ̀ máa wò lẹ̀ ṣe ìpè fọ́ta kọ̀ bá wa rìnrìn àjò yẹn lásán silently láì ṣe pé ànípè tó fẹ́ ṣe ẹ̀jẹ̀ ní máa ṣẹ́ síta máa ṣẹ́ sínú ẹ̀ wọ́n tó bá pé o fẹ́ jẹ́ ọ̀tá ẹ̀ nìkan máa wò lẹ̀ ṣe ìpè tó ibi tó bá ṣe ìpè ó wà dangerous fún ẹ so wọ́n tó bá ti kọjá gba bíbà yìí o ò ní orí ọ̀fẹ́ láti jẹ́ ọ̀tá ẹnì kankan mọ́ ẹ̀rí ẹ̀sìn so ẹni tó yàn pé òun ti nìyẹn nìkan lọ́ta ẹ̀ kó má wulẹ̀ ṣe pé kókò bá wa yípo lẹ́mẹ̀ta ọ̀tán àwọn tá a bá ti dégi ọ̀hún yẹn ẹ máa yípo lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ tí ń yípo ẹ báyìí ẹ tọrọ nǹkan ẹ̀kan ṣoṣo tó ń dùn yín lọ́kàn tá a bá ti wá padà wá bíbà yìí oníkálukú yín ẹ̀kúnlẹ̀ kẹ́ wá tọrọ gbogbo tí ẹ fẹ́ ẹ máa tọrọ gbogbo tí ẹ fẹ́ ẹ pé òun yẹn nǹkan ẹ̀kan lẹ́fẹ́ tọrọ ibi yìí gbogbo tí ẹ fẹ́ lẹ́ máa tọrọ ẹ má yẹ kí ni ẹ bá yẹ tó bá yẹ kúnlẹ̀ tán a máa fún yín a máa mú kí yín wá àwọn afún yín ní omi yín ẹ dẹ̀ máa lọ sínú ọkọ̀ jẹ́jẹ́ sípò àṣegbèsè so ẹ má yẹ ká pẹ́ àdúrà tí a bá fẹ́ ṣe lórí kúnlẹ̀ ẹ má yẹ kó pẹ́ jù Ọlọ́run ti rí gbogbo nú yín. omi yẹn bẹ́ẹ̀ máa lò àṣọ fún yín so ẹ mú kẹ́yìn dání ẹ má yẹ dé ibà yẹn máa fún wọn níke wọn á fún ẹni tó wà nù lé ẹni tó wà lé máa fi lórí alálẹ̀ èèyàn kọ́ ike kan èèyàn kọ́ ike kan ẹ tó bá ní fámìlì ńlẹ̀ ọyọ kọ́ ẹ̀rọ máa lò pẹ̀lú fámìlì ẹ̀ ẹ lè fi ti o èèyàn kọ́ ike kan ẹ tó náà wá fẹ́ tiẹ̀ lọ́tọ̀ àwa lọ́tọ̀ àwa gbàdúrà ọyọ kan náà ọyọ kan lẹ máa mú ní tí yẹn máa fi ìyàwó yín ẹ tún lè fún ìyá yín àmọ́ ọmọ àtọmọ ọmọ ike ọkọ ẹ tó ọyọ kan yín ẹ lè sọ di mẹ́wàá tẹ́wá délé. kí a lè rọ ní sí ẹ nídìí ẹ so ẹ máa gbé o. wọ́n ní a lè fi omi mí sẹ̀ bàbá dé. ẹ nà ó. so ẹ bá ti wọ ẹ máa rí pé orí igi yẹn ẹ máa rí pé ẹ̀ṣẹ̀ náà wà lórí ẹ evidence kan ẹ. everybody quiet.
tó ń bọ̀ ń gbọ́lẹ̀ privately ó máa mú omi ọyọ̀ kan àti ọtí ọyọ̀ kan ló máa mú wá síbí bá ṣe ń bọ̀ in group nísìnyí a ní ìdí gbogbo yẹn ju ọtí ọyọ̀ kan àti omi ọyọ̀ kan lọ bọ̀bọ̀ tá àti mọ́tí dání so àwọn alálẹ̀ náà ti rí pé àwa tiẹ̀ ni a wá sí báyìí láti wá ó ti ní tó wà lọ́kàn wa so a kàn fún ní omi ni. ọ̀ya oníkálukú ẹ̀mẹ́ta ẹ máa ṣépè fọ́ta yín. kò sẹ́ni tó náà ta o kò sẹ́ni tó náà ta o àmọ́ ẹ ṣépè fọ́ta yín ẹ má sọ fọ́ta yín kọ́ta yín kú o ẹ má sọ fọ́ta yín kú o ẹ kò ṣépè fún mi ẹ má ní gbogbo kú o. ọlọ́run ní jẹ́ ká gbọ́dọ̀ ọ̀tá mi ó ká mi. agbára ọ̀tá mi ò ní ká mi o. wàá gbìn kan dáadáa sí lójú ọ̀tá mi ni mò ń kọ́ wọn ní. tòtẹ́ bá ti lọ ẹ̀mẹ́ta yín tẹ́lẹ̀ ká ẹ̀mẹ́ta yín fẹ́ẹ́ ṣe pé yẹn ẹ máa kọ̀ntínú báyìí. ẹ̀mẹ́ta ní kẹ́ẹ̀ka o fẹ́ mú ọ̀kan báyìí o. ẹ má gbàgbé o ẹ má ṣe pé pọ́pọ́ta yín kú o ọlọ́run bá ló ní ẹ̀mí ọ̀tá yín o ẹ kọ̀ ṣe èpè tó bá wù yín fún un àmọ́ ẹni tó bá ti ṣépè mí òun ò fẹ́ jọ́ ọ̀tá ẹlòmíì mọ́ o gbogbo ẹni tó bá bàjá ńlé ẹ̀yà yóò ní jẹ́jẹ́ òun ló ní ìṣòro tiẹ̀ ẹni tẹ́ bá ń dínà fún tẹ́lẹ̀ ẹ̀ ní dínà fún mọ́ òun ló ní ìṣòro tiẹ̀ ó ti yé yín sìn. kàmí wọn lápadà wáyé tiwa mi ti yí tèmi mi ò. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wà ní àtìlé ohun tí àwa ṣe ń bí tẹ́ bá wọ ẹ̀dá àwọn míì lè pè ní ẹbọ kò ń ṣe bọ́ o agbára tí ọlọ́run bá fi síbí òun ni àwa mú nínú ẹ̀ là ń lò làwa ń tọrọ làwa ń lo agbára yìí fi ń pe ọlọ́run ọba níbí kò sí ẹni tó pe nǹkan míì níbí o àfi Olódùmarè là ń pè níbí àṣẹ tó wà níbí sì ni à ń lò àṣẹ àti agbára tí ọlọ́run bá fún ọ yá bí kò gbà lọ́wọ́ ẹ̀ àṣẹ yìí wà ń bíbà yìí títí láéláé títí di gbére. ilé iná ṣé ilé iná gbà náà ni. n tó ṣẹlẹ̀ bí mo fẹ́ tọ́ fún ẹ̀yà kan dé ẹ̀yà kan wọ̀ bọ̀dé dé. ṣẹ́báwọ̀ ẹ máa rí pé a kì í tẹ̀jẹ̀ síbẹ̀ ẹ máa rí pé a kì í ta epo síbẹ̀ a kì í ta fún wọn síbẹ̀ kákọ̀ rí pé tá a bá débí ká fún wọn lómi àti ọtí àyè tí a wà yìí ẹ mọ̀ pé ó yẹ kẹ́ mọ ìtàn nípa bí dáadáa tí má ti para tábà para sọ́run máa fi ibi tí mo ti rí àyè bá jẹgbẹ̀ hàn yín ṣẹ́rí bíbà yìí tẹ́ bá wò ké igi yìí ẹ máa rí pé igi yìí ga ṣùgbọ́n a ní pé nǹkan ẹ̀mẹ́ta ní gbóyè àtàkì àwọn èèyàn àkọ́kọ́ ni wípé ìyẹn gbaná ilé rotate ó wá ń twist bíi plastic àwọn èèyàn sá lọ ìjà èkejì evidence ìjà àkọ́kọ́ ẹ ti rí ní orí igi yẹn evidence ìjà èkejì ibi lẹ máa ti rí tẹ́ bá wo igi yẹn máa rí pé wọ́n gun orí igi yìí mẹ́ṣíìnì gé ibì kan àwọn yẹn wá síbi pé àwọn fẹ́ gé igi yìí àwọn fẹ́ gé gbogbo ẹ̀ pé kó kúrò ń bí àwọn fẹ́ rí mọ́ ẹni tó wá gùnkè yẹn igi yẹn wá ń tàn igi yìí ti gbẹ ìjà kejì ni pé wọ́n fi iná sínú igbó yìí wọ́n ra fuel àwọn táwọn yìí ra fuel 2 drums àwọn sí gbogbo inú igbó yìí round ìjà kejì tí gbó ìjà nìyàn jà ọkọ ni pé ìyẹn gbaná eléyìí rotate ìjà kejì òun ni ẹ máa rí prove ẹ ní òkè yẹn náà nígbà tí wọ́n débí àwọn tó fẹ́ ṣiṣẹ́ yẹn wọ́n débí wọ́n fi iná sí gbogbo ẹ̀ wọ́n fi iná sí wọ́n fi fuel fi wet ìwé everything pé àwọn fẹ́ sun gbogbo bí wọ́n wet everywhere àwọn á lọ sí ìta níbi tí a ti park mọ́tò sí yẹn àwọn á fi iná sí igbó yìí ẹ mọ̀ fuel iná ẹ̀kọ́ ọ̀nà ní gbúrúrú igi yìí àti igi yìí ló wá stop iná yẹn òde ìdí alálẹ̀ yẹn iná yẹn wá stop ìgbà yẹn máa ti rí pé ẹ̀ṣẹ̀ iná wà lára ilé yìí so iná lulẹ̀ jó èèyàn because iná lòun gan fúnra rẹ̀ iná òun lè dọ́dọ̀ tiẹ̀ bọ̀ iná dọ́dọ̀ ilé yìí ni ilé yìí fi kú
iná mú òun náà bọ̀ iná òjò rẹ̀ òun náà fi dúró ló fi pé ó gbẹ ẹ̀ pé òun ti gbọ́ tó lẹ̀ rẹ́dì now nígbà tó wá yá àwọn ará bí yẹn tó ń ṣe kí yẹn láàárín 6 months gbogbo wọn kú àwọn ọmọ wọn ohun tí mo sọ fún yìí ti kọ bí 11 years ago ni àbí 10 years ago àwọn ọmọ wọn ní pé kí o àwọn fẹ́ wá géègì yìí fún àtàwọn náà wá àwọn kan lọ síbi igi yẹn wọn ò lè débẹ̀ oró bẹ́ẹ̀ sí ń lé wọn oró bẹ́ẹ̀ sí ń dún wọn sá bàtà àwọn tó débi báyìí àwọn tó débi báyìí igi yẹn fi wọ́n lẹ̀ wọ́n gùn kì í bá kò lè act bóyá gbẹ bọ̀ ó lè act ó wá fi wọ́n lẹ̀ wọ́n gùn kì ẹni yẹn fi mẹ́ṣíìnì gé ibì kan sín ó gé ibi yẹn sín yẹn máa nípa mẹ́ṣíìnì mẹ́ yẹn ẹni yẹn wá débi yẹn igi yẹn wá tọ́ pé bọ́lẹ̀ gun branch yìí branch kan wà níbi tí mo dúró sí yìí branch yẹn ó lọ òkè sẹ̀bẹ́kẹ́gì yẹn ti gbẹ iná ti mú ti gbẹ tó mi yẹn sìn now òun wá gun òkè yẹn igi yẹn tọ̀rọ̀ lókè bàtọ́ lókè pápátá ẹ máa ní pé ẹ̀gún wà lára igi yìí ó wá lọ òkè ó wá lọ fẹ́ lọ gé òkè bóyá ṣe sìn báyìí igi gbígbẹ́ bẹ̀ sí ní vibrate ló bẹ̀ sí ní gbọ̀n mẹ́ṣínì ẹ̀ jábọ́ òun náà jábọ́ awọ ara ẹ̀ símọ́gi yóò fi lulẹ̀ òun rábọ̀tà ọ̀bọ̀ tó kú síta ni now nídìí alálẹ̀ wọ́n pèrè àwọn sí mẹ́ta ni kẹlẹ́bà mọ́ tó wà ń bí àwọn tó fẹ́ ṣe pèrè àwọn sí mẹ́ta àwọn tó wà lọ sí gbọ́ alálẹ̀ ní tó ṣẹlẹ̀ sí wọn ní gbọ́ alálẹ̀ èèyàn méjì mẹ́ta kan máa fi hàn nínú ilé ẹ̀ máa sọ fún àwọn tó kú kámẹ́rà ní níbẹ̀ àwọn tó wọbẹ̀ alálẹ̀ fi wọ́n lé wọn wọlé wọ́n mú àáké wọ́n fọ́ ìkòkò tí àwa gbé síbẹ̀ ìkòkò táwọn bàbá wa gbé síbẹ̀ wọ́n wá fi àdá fi ṣá ìkòkò wa rẹ́ bí ẹ pé yàn rẹ́ ike ìkòkò fọ́ ẹ máa rí pé wọ́n là wọn rẹ́ evidence ni màá gba kámẹ́rà láyè kò rí bẹ̀ màá tọrọ àṣẹ kan fèrè kí ẹ lè mọ̀ màá gba kámẹ́rà àti àìbájúgbè ránṣẹ́ màá gba láyè màá gba eléyìí náà yẹn màá gba ìláyè kan fi lọ rí àdá tí wọ́n ṣá ìkòkò tí ìkòkò rọra rẹ́ because you have to see the evidence láti fi mọ̀ pé kò ṣẹlẹ̀ ń bí lóòótọ́ náà ìgbà tí wọ́n gbé àkélé ìkòkò tí omi alálẹ̀ wà tí kì í gbẹ mẹ́yẹ gbé àkélé báyìí eégún wa yọ eégún yẹn ló wá lé gbogbo wọn bọ́ta dé ibi junction tí mọ́tò ti yí yẹn tí mọ́tò ti tọ́ nìyẹn junction yẹn eégún wa lé wọn débẹ̀ yẹn eégún yẹn wá disappear ìjà kẹta nìyẹn náà tá a bá ti dé bí báyìí nǹkan ọ̀kan ẹ máa béèrè ẹ yí fast ẹ má waste time ẹ kàn máa yí fast ni. mo ní ìbéèrè kan. ẹ̀rọ kan láti gbàdá ti wọ bí mo rí pé inú igbó yìí wà ní ìmọ́tótó ẹjọ́ àwọn tá ló tún bí ṣe. ibi ìgbà mi wà kọ́ máa rí pé ó ti wà ní túnṣe ni àkèmí tó túnṣe ìgbà mi a máa rí pé àwọn kan ti bàjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ṣe eléyìí tẹ́rí tó túnṣe yìí sìn àwọn àbúrò wa náà wá síbí náà wá gbà but pé wọ́n wá gbà o wọn ṣàbíbà yìí ọkọ̀ wá gbà àwọn kiri sẹ́gbẹ̀ẹ́ ni so nǹkan kan kì í wù sáwọn ibi tí ẹ̀ ń gbà yìí kankan kì í wù síbẹ̀ kò sí traces pé wọ́n wá ṣàbíbà yìí kankan kì í wù sáwọn ibi àárín àjò yìí kankan kì í wù síbẹ̀ even níbi tẹ́wà yẹn kankan kì í wù síbẹ̀ nínú alálẹ̀ gangan ẹni tí kì í wù síbẹ̀ ẹ kò rí pé ewé máa jábọ́ ó máa dẹ̀tí ilẹ̀ làwọn yẹn wá gbá ní àárọ̀ yìí òwe iṣẹ́ nìyẹn. ẹ sọ ohun tó fẹ́ sọ àwọn tó fẹ́ yí. ẹ̀ẹ̀kan pé ènìyàn kan tọrọ nǹkan yẹn kan ṣoṣo tó ń dùn yín jù ẹni tí bá ń wọ ọkọ̀ kó ya béèrè ọkọ̀ gidi lẹ́ẹ̀kan náà ẹni tí ó mọ̀ kó wọ́n mọ̀ so nǹkan yẹn kan náà máa ń béèrè ń bí. ẹ̀ẹ́dẹ̀ ṣe very fast ó tán ẹ̀ẹ̀kan máa lọ ní. oníbì kan bẹ̀ yẹn tí ẹ máa rí pé àwọn èèyàn ti ń yà ní ibẹ̀ yẹn tí wọ́n ti rí pé àwọn èèyàn ti ń yà báyìí ẹ̀kọ́ máa sọ fún Ọlọ́run pé òkè róró ni kí àwọn ọ̀tá yín máa wò yín o kó má lè súnmọ́ yín because ibi tí ẹ gbà wọlé pẹ̀lú ẹgbẹ́ máa bọ̀. àwọn yín lè súnmọ́ yín. ẹ̀kọ́ ló ṣoṣo lẹ́gbàá mi. ọ̀yá ẹ̀yin lè gbólẹ̀ pọ̀ tẹ̀lé àfẹ́mọ̀ olùkọ́ ẹ̀yin sì lè dúró. nílùú òyìnbó ẹ máa wọ ọmọ ìdásọ búra. lo do big thick forest but ìbàjẹ́ àwọn ènìyàn kò dáṣẹ́ olúwa dúró òun nọ̀rọ̀ igbó yìí so ẹ̀yẹ wá síbi tí ẹ máa sọ sókè káwọn tó kọ́ náà máa sọ sí wọn òkè ní káwọn tàmí máa ti wò mí kọ́ máa lè súnmọ́ mi ibi tí mo bá ti wà tí mo ti ń jẹ́ ọ̀gá wọn ò ní lè súnmọ́ mi pẹ̀lú àṣẹ Ọlọ́run bá bó ṣe máa rí nìyẹn. kí n máa wà tí àwọn ọ̀tá lè máa fi wò kọ́ máa òkè ní kí n máa wà ọ̀tá mi máa wò mí lókè òkè ní kí n máa lọ kọ́ta máa wò ń pẹ́ àwọn ìdílókè
ọmọ àwòwá bá ṣe ń ṣoríire. ẹ jẹ́ bá ṣe dé ẹ jẹ́ ká máa line up bẹ́ẹ̀ tó dàda lè máa gbà sí ní ẹ̀ kó má jẹ́ ìbánikẹ́ má gba gbogbo ẹ̀ papọ̀. má gba pọ̀ ìyẹn pọ̀. onísìnbá ìjì tàbá tàbá ti gbómi tán àṣàfihàn àwòlé àfa òtítọ́ àìjẹ́ ká ti mètè kó àìjẹ́ ká sọ. chief sáré wọlé báyìí. kòkún ok àwa mẹ́wàá tẹ́ bá wo bí ẹ máa rí pé wọ́n tẹ àwọn ojú kan síbí èmi ò mọ̀ ń pa ojú fámi ìmọ̀ mo ṣàrí pé wọ́n tẹ ojú kan síbí ojú yẹn ti wà ń bẹ̀ láti lẹ̀ wá eléyìí tó wà ń bí o èmi ni mo tún yìí ṣe o tí mo fọwọ́ yọ síbẹ̀ o àṣepàtà dé bíbà ẹ̀ máa bá mi ń bí náà ni nínú yẹ̀pẹ̀ ẹ̀rẹ̀ máa bá àwọn ẹ̀yọ́ ń bí bá ṣe máa ń ba nìyẹn bí mi ṣe ba nìyẹn nígbà tí mo wá bí àwọn èèyàn kì í wá bíbà yìí mọ́ tó pé wọ́n ti fi ẹ̀sìn dàrú àwọn èèyàn kì í wá bí mọ́ bàbá tèmi àwọn bàbá tiwa ò wá bí torí pé kí ni wọn ò fi hàn wọ́n àwọn bàbá tí wọ́n third generation ò fi hàn wọ́n torí pé kí ni wọ́n fẹ́ parẹ́ ni náà nígbà tí mi wá ní 2011 tí wọ́n ní bá fún mi pé ìgbà tí mi lọ bá babaláwo àwòṣe tilẹ̀ Ìjẹ̀ṣà olókùn ọ̀hún pẹ̀tù pé kí lókùn tó yẹ kí n ṣe nígbà tó ti dá mi dúró fún ìṣọ̀kan ọmọ Odùduwà ní Ifẹ̀ tó dá mi dúró ní ìṣọ̀kan Odùduwà níbì kan tó dá mi dúró níbẹ̀ náà mo wà lọ́ba pé kí lókùn tó yẹ kí n ṣe bàbá ní pé kí n lọ pé èmi bí bàbá pé ṣé ohun tí mo wá ṣe láyé ti tán kí n lè fókọ̀sì ọ̀rọ̀ láyé ara mi kí n fi ọ̀rọ̀ Odùduwà sílẹ̀ bàbá ní pé mi ì tí ì débi tí mò ń lọ pé nísìnyí tó ṣẹlẹ̀ yìí ohun tí fásitì ní pé kí n lọ sí ìdí alálẹ̀ mo ní kí ló ń jẹ́ alálẹ̀ wọ́n ní kí ló bí àwọn bàbá wa pé ibo ló ń jẹ́ alálẹ̀ pé kí n lọ bẹ̀ tí n bá lọ bẹ̀ máa rí nǹkan tó kàn tí máa ṣe 2011 náà sọ ni mo wá gbéra mo wá padà wálé mo wá lọ sí ìlú wa wọ́n máa ń pè ìlú yẹn ní Igbó Òrìṣà àmọ́ lẹ́ni àwọn Ègùn ti sọ di Kwẹ́mẹ̀ wọ́n pè ní Igbó Òrìṣà now wọ́n ti sọ di Kwẹ́mẹ̀ now àdúgbò yẹn gangan tí bàbá wa gbé tó fi pè ní Igbó Òrìṣà Ègùn ò fẹ́ yí tó à ń bẹ̀ dà àwọn aṣọ di Vodúnkọ́mẹ̀ so nínú dọ́kúmẹ̀ntì Nàìjíríà nísìnyí àdúgbò tí bàbá ńlá mi gbé tó kúrò níbí báyìí tó gbé is Vodúnkọ́mẹ̀ ní ìlú tó pè ní Igbó Òrìṣà tí wọ́n sọ di Kwẹ́mẹ̀ lẹ́nìí ẹ̀rín sìn now wọ́n ní pé tí má ti dé inú igbó yìí kí n lọ síbi tó hospital wà hospital yẹn nìyẹn bẹ́ẹ̀ tí wọ́n ti hospital yẹn kí wọ́n máa wo igi tó gbaná tó ní ẹ̀ṣẹ̀ lórí kí wọ́n máa tọ́ igi yẹn lọ máa dé igbó alálẹ̀ ibi tẹ́gbà wọlé yìí kọ́ lè mí gbà níjọ́ kìíní àná o mo lọ bẹ̀yẹn mo wá gba ẹ̀gbẹ́ kan títí mo wá yọ síbí mo yọ síbí báyìí ṣẹ́rí bíi mo kọ̀ rí kinní náà ni báyìí kí ni eléyìí tó yá yìí báyìí kí ni yìí máa fàyàn àtàlẹ́wájú báyìí tó gbàgbé ẹ̀ bí báyìí dẹ̀ mọ́ ẹnìkan tó gbàgbé ẹ̀ mo wá ní pé kẹ́ni tójú ẹ̀fẹ́ nìyẹn kí n padà bá bàbá pé nǹkan báyìí mo rí ní Igbó Alálẹ̀ o bí mi ṣe mo lọ rí nìyẹn láì mọ̀ pé kì í ṣe nǹkan planet bí kì í ṣe property earth ṣé èmi ò mọ ohun tó fi ṣe kò dàbí igi kò dàbí ike kò dàbí aluminium kò dẹ̀ wúwo ó yẹ fáìn wọ́n dẹ̀ ní àmì lára àwọn àmì yẹn àyèbájọpẹ̀ bíi 3 sí 4 wà lára ẹ̀ èyí pọ̀ rẹ ni èmi dẹ̀ dúró síbẹ̀ èmi dẹ̀ ṣe nǹkan ní pé ṣe mo dẹ̀ padà sí ilé mo wá dé ilé ní republic bẹ̀rẹ̀ ní Port Novo ní ilé ọ̀dọ̀ mi tí mo rent mo wá gbé kinní yẹn sílẹ̀ room mi alẹ́ ni mo délé room mi ò ní bọ́ọ̀bù ó ti jó mi ò wulẹ̀ ṣé because èmi nìkan ni mo wà nílé tv ni mo máa ń tàn wọ́n fẹ́ ṣe nǹkan ní pálọ̀ àbí kí n lo fóònù torchlight so mi ò wá lo fóònù torchlight mo wá gbé kinní yẹn lẹ́ báyìí mo wá tàn tv pam kí nǹkan mú bá wa tì ta ló wọlé lóòótọ́ mi ò tilẹ̀kùn bọ̀ lẹ́nu kó ń gbá ẹgbẹ́lẹ̀kùn yìí wá bá mi nà mo ní kí nìyẹn lọ ìgbà tí mo wá ń wa mo wá yìí ní abẹ́ ṣíà abẹ́ níbi tí wọ́n dá kíni kíni ibi mo gbé sí sòjẹ́rìn kíni yìí wà spiritual kíni yìí ọ̀tọ̀ lóòótọ́ mo wá ń ro bẹ́ẹ̀ mo wá lọ sùn mo wá gbé síbi ìgbèrí mi ni mo fi lọ sùn mo wá sùn oorun ọjọ́ yẹn wọ́n fi mú mi lọ síbi tí mo ti rí àyíbájú òbí sórí yẹn tó gun mẹ́yìn àmẹ́yà ká gba táìmù wa ohun ọjọ́ yẹn ló fi mú tí mo ti rí àyíbájú ògbè ohun tó yẹ lọ́jọ́ yẹn ni pé ìrìn àjò yẹn gbé mi kúrò níbí ẹnìkan ń tẹ̀lé mi ẹnìkan ń lọ mò ń tẹ̀lé òun ń fò lọ mò ń tẹ̀lé ó wá kọjú mọ́ òrùn bórùn ṣe wà yìí ó wá ń lọ èmi náà wá kọjú òrùn mo wá ń tẹ̀lé gbàtọ́ wá débi tí pé wá gbóná ìwọ tó wà wájú tí kò jó wọ ni èmi rò lọ́kàn tèmi nínú àlá yẹn èmi wá ronú láti padà nínú àlá yẹn
bí mi ṣe lóhùn mọ́ nìyẹn ìyẹn tó ti da bí mi ṣe ní kí n padà báyìí mo kàn bára mi níbi tó dúdú ni very dark place so very dark place mo ọba ẹgbẹ́ kí ni wọ́n á ṣe ń bí ibo ni mo wá wà yìí mi ò rí ara mi ó dúdú mi ara mi mo wá ẹgbẹ́ mi wọ́n á rí smoke lórí ìdúró bí òjìji tó wà lórí ìdúró so òjìji yẹn má ṣe báyìí wọ́n náà ṣe bẹ́ẹ̀ ara rẹ̀ máa ń dá bí o èmi kọ́ ni èmi ni mo wá wò báyìí pé ẹ̀hẹ́n kí ni mo wá ṣe ń bí mo wá wo bí mo wá rí tọ̀hún níwájú ó wá ní kí n wá báyìí bí fáà ṣe lọ òun ni ìrìn àjò tí mo rìn ní ọ̀hún it's very dark mo lọ báyìí mo wá dé báyìí mo wá rí ìmọ́lẹ̀ àyíbájú ẹgbẹ́ mo rí ìmọ́lẹ̀ báyìí bí mo ṣe tó sínú ìwé tẹ́wà yẹn bẹ́ẹ̀ ló ṣe tó nínú ìmọ́lẹ̀ yẹn ìmọ́lẹ̀ wà ọba yìí títí fún nǹkan bí 5 minutes ó wá tún àpò kí n ká lọ ó wá tún padà báyìí ó wá lọ báyìí ó wá fún mi ní nǹkan míì tó wá fún mi yẹn òun ni mo lọ bá àwùṣe nílẹ̀ gẹ̀ẹ́ pé tó ń tẹ́ ní kí n ṣe nǹkan báyìí ló ṣẹlẹ̀ o wọ́n ní kí yín náà dà mo náà wà ń lé wọ́n ní kí n tọ́jú ẹ̀ ń tọ́ fún ẹ lọ́hùn báyìí ló ṣe rí tún tọ́jú yẹn náà ìgbà tó kúrò ń bẹ̀ ibo ló lọ inú omi òkun ní kò mọ̀ lò pẹ̀lú ẹ̀ that is the end èmi ò wá focus nípa ọ̀rọ̀ àyíbájú ògbè láti 2011 until 2016 nǹkan mi wá ṣẹlẹ̀ ni mo wá lọ again fún ara mi náà wá tún fi mi hàn mí ègè náà ṣe wá fún mi ní ohun ẹ̀ bí ọ̀rọ̀ àyíbájú bó ṣe dé nìyẹn mo rẹ̀ bọ́ oníkòyí àná kí ṣe oníkòyí ta lọ́dún débẹ̀ tí a bá ní àfihàn sí ẹ̀ta fi padà yìí o oníkòyí àná lòun wá sọ pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi náà mo ní pé mo ti fẹ́ kú o gbogbo àlá tí mò ń lá ní pé mo ṣáà ń kú òní ayé mò ń lọ sọ́run mo kú láyé mò ń lọ sọ́run ọ̀dẹ̀ ní pé tí àwọn bá ti fẹ́ kú tó bá kú oṣù kan àbọ̀sẹ̀ kan bí oṣù kan bí ọjọ́ ìyẹn wá ti rí àmì mo ní kábíyèsí mi ní pẹ́ kú o àmì tí mò ń rí ni o arúgbó ni máa ń dà fi lọ sọ́run o tí wọ́n yẹ jí mi kí n tètè jí o máa dìde mi nílé dìde àwọn ọmọ mi mọ̀ pé mi so lọ́rọ̀ kan ṣá bàbá ní pé kí ni tó máa ń ṣe mo ní máa ń kọ́ àwọn èèyàn láyé bá ju ògbè kí ló ń jẹ́ àyíbájú mo ní mi ò mọ̀ kí ni kí náà mo máa ń kọ́ ó ní sọ lè kọ́ síta kábíyèsí wọn pé kí ẹ̀yà kọ́ síta ni mo á kọ́ oníṣòwò ni mo náà wò ní ó ní lọ lẹ́kọ̀ọ́ padà wá ó ní kí wájú kejì mo wá lọ níjọ́ kẹta àbí níjọ́ kẹrin mo lọ́wọ́ jẹ́ 14 ní ọ̀nà 14 mo wá lọ lọ́wọ́ wá ní pé kí túkọ̀ kí ní again mo ní òun náà ní kábíyèsí à ìyẹn kọ́ mo sọ àní pé mo fẹ́ kú ó ní òun fẹ́ kú kíní tó kọ yìí tó lè fi kọ kábíyèsí aláyélúwà mo ní mo lè fi kọ mo wá kọ kábíyèsí aláyélúwà kọ níkòyí mo kọ níkòyí bàbá yẹn tọ́jú ìwé yẹn dè ní ó wá gbé gbogbo ìwé yẹn nígbà alifábẹ́ẹ̀tì rèé mo ní kí ló ń jẹ́ alifábẹ́ẹ̀tì mi ìtẹ̀wọ́n ti pé kíní kan wà tó ń jẹ́ alifábẹ́ẹ̀tì alifábẹ́ẹ̀tì rèé alifábẹ́ẹ̀tì mo ní kí ló ń jẹ́ alifábẹ́ẹ̀tì ó ní bọ́nyẹn ń kọ̀wé ní àpò ohun tó ní kó máa ṣe nínú àlá yẹn tó gbé nígbà yẹn ṣe ń sọ fún mi pé èyí mọ̀lẹ́ sọ fún mi pé kí n máa lọ kọ́ àwọn ọmọ tòun ibikíbi táwọn ọmọ mi bá wà kí n tó débẹ̀ òun aṣáájú mi débẹ̀ lọ́wọ́ ni pé n tó rẹ fún ẹnìyẹn ẹ̀yà bẹ̀rẹ̀ sí ṣe láti yín lọ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn the following 2 weeks mo ṣe kàlẹ́ndà bí mo ṣe kàlẹ́ndà gan kò wá jẹ́ ìyé mi náà mo ṣáà rí pé mo ṣáà rí ṣe so bó ti di pé gbogbo wa ṣe ń jà fọ́ ní àyíbájú gbèlé yìí nìyẹn ó tán láti just the history behind it but kíní yẹn ó wá lọ 2017 ètò orí yẹn ẹ̀kọ́ rí 2016 no so 2016 mo sọ ọ̀rọ̀ àṣìyàn sí ìta kò pẹ́ ní kíní yẹn wá lọ òun ló dùn mí jù ní ayé yìí bọ̀ wọ́n ní bí ó ṣe ń padà bọ̀ no ó ṣe ń padà bọ̀ kò yí pa yẹn ní ó ṣe ń padà bọ̀ so bóyá jẹ́ ní ó dùn mí wípé mi ò rí kíní yẹn bí ìhun ọ̀yọ́ mi yẹn rí yà but mo lè describe ẹ̀ igun mẹ́ta lóní ó wá mú ṣóńṣó ní iwájú ó wá ní àyè round nísàlẹ̀ bí nǹkan tí wọ́n lè fi gún yàn wọ́n wá kọ àyíbájú egbè ní ara ẹ̀ fá àti ṣẹ ó wà ní ara àtàwọn kan wà gáyàgájá but later ni mo wá rántí bó ṣe wà lára ẹ̀ àti tí mo rí àti tí mi kọ sílẹ̀ so bí 4 àbí 5 wà lára kíní yẹn so bóyá jẹ́ nìyẹn. àyíbájú ogbè lílo omi yìí wọ́n fi ń ṣàdúrà ni tí ẹ bá ti wẹ̀ tó bá wùn yẹn lè tọ́ díẹ̀ sínú omi fi wẹ̀ àmọ́ èyí tó dáa jù tẹ́mi mọ̀ ní wípé kì í bá wọn sọ fún mi o èmi ni mo imagine pé bó ṣe yẹ ká ṣe é nìyẹn because àwọn bàbá wa ò sọ anything fún wa nípa yíba yìí even gan àti ẹ̀mọ́ ọmọ tó ń bọ́ àmọ́ ọmọ tó fi ń bọ́ ọ̀rọ̀ èmi kọ̀ọ̀kan tí wọ́n ti wá bí màá mú omi àtọ́tí àtòbí wá bí that's all so kí ló wà mẹ́ni pé omi yìí ẹ mú omi yìí tó bá ti wẹ̀ tán ẹ á máa fi para
bẹ́ẹ̀ ní para yín yẹn ẹ máa ṣàdúrà ni tó bá di para tán ẹ ṣàdúrà tán ẹ yẹ kó gbẹ kẹlẹ̀ wíwù yín kẹ wọ̀ ọ́ tán kò sí nǹkan mi tàbí ṣe bọ̀ tí ọmọ bá ń gbóná tí kàn ń ṣe ẹ lògùn fún ẹ lo gbogbo ẹ̀ fún kò wá fẹ́ lọ ara fún pé àbẹ̀ ọwọ́ ayé ni ẹ yà ti fi pa lára ẹni tó fi para ọwọ́ ayé máa kúrò lára ẹ̀ ni wọn ò ní pẹ̀sẹ̀ wáyé ìgbà ilé ni àwọn àgbà wọ́n ti rí wa bá ṣe ń bọ̀ bí pẹ̀sẹ̀ wọ bí tẹ jáde wọn ò ní súnmọ́ yín mọ́ fáàbùrú ẹ máa free from any evil bondage ẹ̀rí sìn. ìjọ mi yìí lè kan ẹnu nítorí àwọn ọmọdé wọn. dáadáa ṣẹ́rí ẹni tí ẹ lè fi kan ẹnu fún lẹ́yìn tó yẹ pé wọ́n lè wo oògùn iṣẹ́ adé ò yá àwọn dókítà wa ní pé kí ní ìkiri ojú lásán ìyá ti mú mi rẹ̀ bí ilé ẹ̀kọ́ báyìí. a lè fomi mísè. ẹ bá fomi mísè tẹ́fẹ́ fún ẹni tí ó ní pírọ́blẹ̀mù. ó yẹ yín sí that's all. olùkọ́ àgbàsà ṣé igbó alálẹ̀ pé méjì torí lórí YouTube ibi tí mo rí ó tún yàtọ̀ sí bíbá àpáta wà ń bẹ̀ táwọn èèyàn dẹ̀ wá ṣe nǹkan bẹ̀. ìgbọ́lẹ̀ sínú YouTube tèmi. lórí YouTube. generally lórí ó lè wà ní gbọ́ọ̀rẹ́ wà ń bò mí bọ́ gbọ́ọ̀rẹ́ yìí ṣe eléyìí ni màá ti wọ̀ ní YouTube. àpáta wà níbo. ní orí YouTube eléyìí tí mo rí lórí YouTube. kí ni ìṣègùn alálẹ̀ ti ìṣègùn alálẹ̀ nìyẹn náà tí a kàn dé ọlọ́fin. maybe eléyìí ṣe eléyìí ìgbàlẹ̀ ayé nìyẹn. ìgbàlẹ̀ ayé nìyẹn eléyìí gbọ́ alálẹ̀ ọ̀yá bíi lélẹ́yìí ẹni tó wọlẹ̀ síbí mi ò tí sọ fún mi jẹ́nà kó mi sọ àbí ẹni tó wọlẹ̀ síbí òun ni ọ̀yá bíi ààrẹ ọ̀nà kakanfò kẹta tilẹ̀ káàárọ̀ oòjíire the most powerful human being on earth at that time tí mo sẹ́ni tó lágbára tó mo sọ mo dẹ̀ fi evidence fi ń prove pé òun ni the most powerful human being on earth. ọ̀yá bíi ní táìmù yẹn kò sí ẹ̀dá ènìyàn tó lè kojú ẹ̀ pé òun fẹ́ bàjá kò sí prove ẹ̀ ni pé nígbà tí Basọ̀rọ̀ Gáà tó ń pa Aláàfin tó ní pa Aláàfin ò ní jẹ ló pa Aláàfin kínní ló pa Aláàfin kejì ló pa ọmọ ọba kan náà wá síbí because Ìbàdàn ló ti kúrò iṣẹ́ jagunjagun ló máa ń ṣe oníkàkùn ló ní bísíǹsì ẹ̀ nígbà yẹn àgbẹ̀ wà ọdẹ wà kíní òun iṣẹ́ tiẹ̀ ní méjì jagunjagun bàbá akógun jà wọ́n bí báyìí a máa fẹ́ kọ́ báyìí so ìgbà tó wá yá tó wá ní pé òun ò ṣiṣẹ́ ogun mọ́ ló wá kúrò Ìbàdàn bí wọ́n ṣe mọ̀ ọ́ nìyẹn ní Ìbàdàn ní Ọ̀yọ́ pé ẹnìkan jẹ́ Ọ̀yábíyì ó wá lọ gbé Ìjẹ̀bú ó lọ bí ọdún kan àbọ̀dún méjì ń Jẹ̀bú ó lọ ṣiṣẹ́ idán fi ń pawó kò fẹ́ jagun fi pawó mọ́ ibẹ̀ ni àwọn òyìnbó ti discover pé ó wà lágbára ọ̀rẹ́ léyìí wọ́n wá invite pé jọ wọ́n máa bá wa mú àwọn èèyàn lóhùn ò ṣe àwọn òyìnbó wá announce pé ẹni yìí tó disgrace àwọn yìí táwọn invite yìí wípé ẹni tó bá lè bá wọn mú. báwo làwọn òyìnbó ṣe mọ̀ pé ó lágbára. no àwọn òyìnbó tó bá ti dé wọ́n máa ń béèrè pé àwọn ọ̀rẹ́ lágbára tó wà ń lò nítorí máa ń béèrè lọ́wọ́ àwọn ọba nìyẹn àwọn bá máa ń tọ́ka sí àwọn alágbára náà máa ń ní ká bá wọn mú. wọ́n lè gba nǹkan agbára yẹn. so ọmọ wa ń lo àwọn alágbára míì tó ju wọn lọ fi mú àwọn alágbára míì so bàtà wọ́n invite òun ó lóun ò ṣe so ọwọ́ announce wípé ẹni tó wà lè bá wọn mú sẹ́ àwọn nídìí ẹ̀ òkú àtàyè àbáyé àwọn nídìí ẹ̀ wọ́n ní pípẹ́ tó lè súnmọ́ so nígbà tí ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ after that time ẹ wò sí fákẹ́yẹ ọmọ ọlọ́fin ìṣẹ́rí obìnrin owó lọ di ọba ní ẹwòsì mákùn Ṣàgámù ohun tó mú kúrò lé ìtọ̀ yẹn pẹ́mẹ́ yẹn so òun lẹni tí wọ́n mú lẹ́rú níjẹ̀bú àwọn agbè wá sí Port Novo tẹ̀dí kúrò yẹn àwọn ará mákùn àti ọlọ́fin wọn máa ń fẹ́ kógun lọ sí Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú wá dín fáwọn àdìpọ̀ ogun yẹn àwọn ò lè ṣẹ́gun ogun yẹn àyàfi káwọn pe Ọ̀yábíyì náà wá pè é kí wọ́n bá wọn ṣẹ́gun yẹn ó lóun ò ní bá anybody jagun wọn ò fẹ́ pa ọmọ ẹ̀dá tòun sẹ́ wọn ò fẹ́ pa mọ́ ipe iṣẹ́ tó lọ́run rọrùn kọ́ nìyẹn but òun máa bá wọn gba Fákẹ́yẹ ní tó sọ di èrò ìbí nìyẹn ó wá lọ bá wọn pé kọ́ máa fún kọ́kọ́ fún òun lóṣùpá mẹ́ta lẹ́yìn òṣùpá mẹ́ta yẹn òun á padà tí òun ò bá gbé Fákẹ́yẹ wá kọ́kọ́ kógun lọ Ìjẹ̀bú òun ò dẹ̀ fẹ́ kọ́kọ́ kógun lọ Ìjẹ̀bú bóyá sọ̀rọ̀ ẹ̀ di ọ̀dẹ̀ nìyẹn ó lọ bá àwọn gòdògòdò ọba ó lọ bá àwọn ọmọ ògógóró ó wá parọ́ fún wọn ó jẹ́ kọ́ mọ̀ pé wiki point òun ní ẹni tó bá nẹ́ẹ̀mí láti wá mú un kọ́ wá mú un ní oko wọ́n ti lọ bá lóko nìyẹn wọ́n ṣáà ṣàgbọ́gbọ́ agbára wọ́n ṣáà mú ó fi rẹ̀ ẹlẹ́kọ̀ọ́ mú un wọ́n wá mú dé Àjàṣẹ́ òun lógun àkọ́kọ́ tó jà láyàṣẹ́ ó wá gba ìwòsàn Fákẹ́yẹ ó wá mú wá síbí ó wá padà láti lọ fírí àwọn tó kù pé ìwòsàn Fákẹ́yẹ nìkan kọ́ lọ mú ọba bá ń lọ àwọn yẹn máa ń tẹ̀lé lára àwọn tó tẹ̀lé wọ́n mú wọn àwọn míì lọ sá lọ so ó láti padà lọ gba àwọn yẹn ọba nípò láti padà lọ gba àwọn yẹn
ló wá padà Ifá ní pé kó mú 7 òun wá aṣọ kanjú wa mú 11 tó wá mú yẹn ó wá di wàhálà ó wá pa àwọn Ègùn yẹn wá pa òyìnbó kan àwọn òyìnbó yẹn ó wá kó àwọn 11 yẹn successfully kúrò ní ìlú yẹn ó wá gbé débi tàti ìyàwọlé yẹn wọ́n máa ń pè bẹ̀ ní Jìrẹ̀gbé Jẹ̀yígbé lórúkọ ẹ̀ Jẹ̀yígbé lórúkọ ẹ̀ tó nígbà tó kó débẹ̀ ọba ní pé ẹni tí mo wá ọ̀sìn bí o àbúrò mi ọ̀sìn bí àbí kíní kan ọ̀sìn bí o wọ́n máa padà ní o ìfàlẹ̀ ní kó máa lọ mọ́ pé tó bá lọ àwọn tó bá lọ báyìí máa pa wọ́n wọ́n ní pé tó wọn bá tẹ̀ lè lọ mọ́ òun ti Jẹ̀yígbé gbogbo bẹ̀rẹ̀ náà pè ní Jìrẹ̀gbé títí di èní ibi tí a ti ń bọ̀ nínú bẹ̀rẹ̀ yẹn tí a ti gbé kọ́sítọ́mù ti gbé kíní dìde yẹn wọ́n pè bẹ̀ ní Ìjà àwọn Ègùn pè ní Òòjà lẹ́nì Ìjà ni wọ́n ń pè but nígbà tí ó láti lọ free àwọn ẹrú mi ó wá lọ wá ẹ fún ṣetán Aníwúrà jáwé Ìbàdàn because ó wà àwé ẹ̀ pé wọn gbà láyè òwò ẹrú níjẹ̀bú ló wá lọ wá pé ìwọ olówó lọ́wọ́ because ó ti dáwọ́ ara rẹ̀ sọ̀hún àwọn Ègùn yẹn ò jẹ́ kí àwọn òyìnbó yẹn lọ pé ẹ̀yin lẹ kó wàhálà wá bá wa náà fi pa àwọn yẹn wá ẹ̀ ní lọ so àwọn òyìnbó ti di ẹni tó wà trap sí Port Novo wọn nídìí owó àwọn yẹn nípa àwọn nídìí ẹrú owó la nídìí owó ẹyọ yẹn àwọn ọjà ní wọn ní agbára àti swim débi kọ́ máa débi omi òkun láti wá rí owó kíní so àwọn Yorùbá náà padà ní kíní yẹn lọ́wọ́ so bí ṣe lọ bá ẹrú tó nìyẹn ló wá mo wá ra ẹrú níbí ó transform òun máa ń transform sí tó bá wù ó wá transform no ọ̀yá bíi kò sí ohun tí èyí ń dà tábà lọ jagun òun nìkan ló máa lọ jagun ẹ lọ wá tọ̀ yẹn da tábà nìkan lọ ohun ìlú kan òun nìkan ló máa ń lọ kò ní ọmọ Ègùn tó máa ń kó sẹ́yìn àtọ́wà ìdí pọ́pọ́ ń bọ̀ ń lu yẹn báyìí mi mọ bẹ́ ṣe mọ́ sí o báwa ṣe mọ̀ mọ́ yẹn sọ yìí ó lè yí bá mi mi ò mọ o mi ò rí kà níbi ọkọ mi kàn sọ bọ́ yẹn sọ fún wa ọ́rálì ni tó bá ti ń lọ báyìí àwọn tó wà bẹ́ẹ̀ máa ń sá lọ àwọn arábà tó wẹ́kù báyìí máa pa wọn máa mú wọn lẹ́rú bó ṣe rí nìyẹn so bí gbogbo ẹ ṣe bó ṣe rí nìyẹn so Ọ̀yábíyì òun ló fọ́ọ̀n ní bíbá yìí ìránṣẹ́ Olódùmarè dẹ̀ ni nítorí wọ́n ti dífẹ́ ẹ̀ kó tó di pé wọ́n bì ní Ifẹ̀ ìyẹn náà tún gùn rẹpẹtẹ a máa tẹ̀síwájú báyá sọ̀rọ̀ ká ẹni tó wọlé sa. láti 16 kìíní kan yá 17 16 kìíní kan ni ó ti lo láìfẹ̀ tẹ́bárí ó dẹ̀ lówó 18 something ó lówó 18 something ó lówó táìmù ẹ̀ fúnṣe tó Aníwúrà so ó lo about 300 years láyé so òun fẹ́ ẹ̀ lọ́pọ̀ wọ bí pẹ̀lú ìyàwó ẹ̀ ọ̀nà wọlé síbi àmọ́bi tó wọlé sí so bóyá no inú gbóyin náà ni but the exact spot we don't know it until this incident so incident yìí ń sìn náà wọ́n kó bóyá àwọn ló wà ń bẹ̀yẹn bóyá ìyàwó ẹ̀ ló wà ní ibẹ̀ yẹn bóyá la we don't know none of our fathers can say that ibi báyìí ló wọ̀ but inú gbó ẹ̀rẹ́ ló wọ̀ ní òjáde mọ́. so ẹ̀yin kàn mú pọ́ṣọ̀ kan bíbá yìí lẹ́kùn. no ibẹ̀ yìí náà ti wà ń bí tipẹ́. Ògún àgọ́rin làlá ó yá náà ojú ẹ̀ràn ti pọ́n ṣẹṣẹṣẹ bí náà.